nothing about Yoruba history. It is not for you. You know nothing about us. You keep misleading people every time about our history. Who the hell are you? Gbogbo èyí táwọn bàbá ńlá bàbá yín ṣe ò tí tó ni. Tẹ́sí bá àwọn olórí jẹ́. Stop the shit. Stop nonsense. You cannot come from Mali and come to Yoruba land to tell us our history. No, we will not accept that. It is unacceptable. Stop telling us our history. If you continuously telling us our history, it means you are triggering us. And we, the Yoruba people, especially the Yoruba people in diaspora, in fact, to be specific, the Yoruba people in America, we are going to sue you for that. Alifufu, if you continuously diminishing our tradition, our culture, our history as a Yoruba people, and you continue to say to talk fake history about us, you will be sued for that. Please don't forget to subscribe, comment, share with your friends to have access to this kind of content that you have here. Don't forget to subscribe. I love and respect you. I'll be right back. Ẹ wá máa gbọ́ bọ̀dá Alifufu olódo kò mọ nothing. Mi mọ̀ pé máa yí pé literate gidi ni ẹni ni mo ṣe mọ̀. Mo ti máa fojú wò pé ó dà pé máa yí kò wá educated. Ó dà pé máa yí is an illiterate. Ẹni mo wá mọ̀. See, Alifufu, this is the era of knowing. Òyìnbó ti sayé dẹ̀rọ̀. Ọmọ ọdún márùn-ún ó lè bọ́ sórí internet kó ja irú ẹ̀. So tó bá ti ń parọ́ kó máa mọ rúrọ́ tó máa pa. Tó bá jẹ́ wípé close room ni wà àtàwọn followers ẹ wà kò séyìí tó kan ayé but kan tó bá fi lè mú ẹ bọ́ sórí Facebook tó jẹ́ pé ayélujára gbogbo ayé. Sorry o, àwa máa já ẹ. Ẹ̀yin èèyàn mi ẹ bá ń sí ẹ mi tí sọ sí ẹ bá ń sí ẹ so yìí. Ẹ sí ẹ kó go fire bí àṣà wọn. Ẹ jẹ́ kí show yìí go fire. Àwọn tí wọ́n ti parọ́ fún ti pọ̀ jù. Irọ́ yẹn ti pọ̀ jù. Ẹ jẹ́ kí show yìí ẹ jẹ́ kó go fire. Ẹ jẹ́ kó go fire ẹjọ́. Ẹ má jẹ́ kí wọ́n máa da ọpọlọ àwọn èèyàn rú mọ́. I'm not leaving them. Ta ló sọ pé leave them with their ẹ wò ayé leave them ti kọjá. Leave them làwọn bàbá wa ṣe tí gbogbo ayé fi dàrú báyìí. Ṣé bí Nàìjíríà bí ìlú yín ṣe rí ṣẹ́yìn like ẹ̀. Ṣé bí ìlú kóòtù òjìrè ṣe ń rí lójoojúmọ́ ṣe like ẹ̀. Ayé leave them ti kọjá. Ẹ bá wa sí ẹ̀sọ́ yìí kó go fire. Ẹ jẹ́ kó go fire. Káwọn tí wọ́n ti parọ́ fún kí wọ́n mọ̀ pé irọ́ ni o. Irọ́ ló pọ̀ jù o nínú gbogbo nǹkan tí wọ́n ń sọ. Àsìkò òtítọ́ la wà yìí, òtítọ́ dẹ̀ ló máa lékè. Irọ́ ti lọ lógún ọdún, òtítọ́ ti dé tó máa bá. Ṣó ti yé yín? So a fẹ́ gbé lámbà wọn, a fẹ́ gbé sí 40 minutes. Níbi tí wọ́n ti ń ké, wọ́n ń ké gidi ni o, torí pé ìpìlẹ̀ ọ̀rọ̀ pójó Quran. Mo ní ìpìlẹ̀ ọ̀rọ̀ kọ́. Ìgbìyànjú. Torí ìgbìyànjú ojú Quran, ọwọ́ ń sunkún. Ẹkún ipò kí ló dé? Mo ma fasting ẹ so that me ni waste time yín lọ títí. Ẹ máa gbọ́. Wọ́n ti ń threaten Ìgbìyànjú o, ẹ máa rí nínú fídíò yìí. Màá bá yín yọ jáde, wọ́n ti ń threaten ẹ̀mí Ìgbìyànjú. Ẹ máa gbọ́ indirectly. Social media tí bá rí ọ̀nà kò tó lọ́mọ Nàìjíríà nínú yóò gbà fún ọ kò ṣe àbíkáyé. Ìbànújẹ́ gan ló ń jẹ́ fún ìrìn. Ìpè aláti wá sí ìbára tó wá ṣe o. Olóhùn máa ọ̀nà tó bá rí lórí social media. Ìwádìí kan fún ọ̀rọ̀ tó kún fún nǹkan mèremère. Pálí mèrè. Mo fẹ́ fasting ẹ̀. Irani, Alifufu, shut up. Yes, I'm telling you to shut your mouth. Ìwọ ń sọ ní pé àwọn kan ò ní respect me àti ìdébẹ̀. You will be disrespected on this platform. On this platform tèmi, máa wọ ẹ́ lẹ̀ dáadáa. Honestly, I promise you. Shut up. Kí ló kọ́ ẹ? Kí ni nǹkan tó kọ́ ẹ pẹ̀lú parent ẹ? Who told you? O dọ̀ pé àwọn parent ẹ ìbànújẹ́ ló máa wà. Irọ́ ló pa. They are not in ìbànújẹ́. Kò séyìí tó kọ́ ẹ pẹ̀lú nǹkan tí ìwọ kọ́ ló máa advice wọn. Àwọn parent wọn ń ṣe gbé ẹ lọ́nà kọ́nà in every way. They are not your mates. So keep that
that your mouth quiet. It is none of your business. Any condition táwọn parents ẹ bá wà, àwọn kọ́ ọ̀ràn iṣẹ́. And moreover, let me tell you authoritatively, they are not in any ìbànújẹ́. Ṣó ti gbọ́? Ẹ máa gbọ́ lọ. Irọ́ ló pa. Ó ní ìmọ̀ràn kankan. Àdúrà kọ̀kọ̀kan. Ó ní pé kí wọ́n gbẹnu dákẹ́. Ó ní kí àwọn Ọlọ́run advice ìyá Ìgbiyanju kó kún fàdúrà. Ìwọ ló advice wọn láti ìgbà tí wọ́n ti bí títí tó fi di géńdé tó di yìí tí láti máa gbàdúrà fún. Ìwọ ni o advice wọn bẹ́ẹ̀. Torí pé wá jó Kùránì ṣe wá ń sunkún. Ìsìn ló wá advice wọn wípé kó máa gbàdúrà fún wọn. It is not your responsibility. Your advice is not needed and it's not recognized. Put that your advice in your pocket and stop crying. Alifufu, go on, son. Ẹnu ẹ̀rùn. Alifufu, ẹnu ẹ̀rùn. Nǹkan tó ṣe yẹ, òun ló ṣe. Orí títí ẹ ti pé. Ó ti yàtọ̀ sáwọn tẹ́ ẹ ti kó lé lóko ẹrú tí tó bí o sọ ń pa ẹni tí ọmọ tí ò bá ń ṣe Yorùbá o, ẹni tó bá jẹ́ ọmọ Yorùbá, ọmọ ọkọ gidi. Ẹni tó bá jẹ́ ọmọ ọkọ gidi tó jẹ́ ọmọ Yorùbá tó bá ṣe nǹkan tó ṣe yìí, orí ẹ ti pé ni. Ṣó ti yẹ? Continue. Kí ni problem ẹ? Tó bá ti fẹ́ ṣe kò sẹ́ni tó disturb ẹ kó má ṣe. Kí wá ló wá ṣe ẹ́? Kò ṣe ẹ́. Anybody ò ṣe. Òun ló fi owó ara ẹ̀ ra Quran. Ó dẹ̀ lóun fẹ́ jó. What is your business with that? Kí ni business ti tiẹ̀ ń bẹ̀? Òun ló fowó ẹ̀ ra Quran. Ó dẹ̀ lóun ò fẹ́ mọ̀ òun fẹ́ jó. Ó mọ̀ pé nǹkan tó wà ń bẹ̀ kò wọ́n ti pé kéèyàn lọ fún ẹlòmíì kó lọ kó sórí. Ó dẹ̀ jó. So what's the big deal? Ìgbà tí gbogbo yín tẹ̀ ń ṣe ti yín, amadébẹ̀ àti ìdébẹ̀ má tiẹ̀ tí jẹ sọ̀rọ̀. Continue. Kí wá ṣe é? Kí ti bá lè jẹ́ lótò sí ẹ lórí àbí nǹkan kan kó sẹ́ni tó ní kò sẹ́ni tó sọ pé kó má ṣe ìṣẹ̀ṣe. Bí àlìjọ̀nú náà dá eléyìí ọmọ ọrùn mọlẹ̀ ni. Àlìjọ̀nú wèrè yín tẹ̀ ń kó kiri ìwọ àti sàkámàdé wọn bí da tó máa tọ̀ sí lórí. Ẹni àlìjọ̀nú tó bá gbé okú ẹ̀ tó bá lóun fẹ́ tọ̀ sí Ìgbiyanju lórí, okú ẹ̀ yẹn máa gbiná ni, okú àlìjọ̀nú yẹn ó máa gbiná. So wọn bí àlìjọ̀nú náà dá kó wá tọ̀ sí lórí. Ṣó ti yé ẹ? Continue. Ó má ṣe ṣẹ̀ṣe tí a bá fẹ́ sọnù wọ́n ṣe wá sí fún ni tó bá wọ́n lọ́wọ́ bá á ní gbogbo tó bá dẹ̀ wọ́n lọ́wọ́ á ní kó má gbọ́. Wọ́n bá fi tipátipá mẹ́sìn lọ sórí wọn lè tipátipá fún lómi wọn. Ìlànà Kùránì sọ́kà nàbí ṣe wá sí fún wọn. Ṣe wá sí. Ẹ kú wá sí. Fún wọn náà Kùránì wí. Kùránì sọ pé ká máa sọmọ káàkiri ṣe wá sí fún wọn. Ẹ kú ọ̀rọ̀ ajé. Wọ́n wá gbé àlùkùránì. Yóò fi àwọn kan kó wá gbé síta kó máa dáná sun. Ó dáná sun ni. Ṣé wá sí ilé ẹ wá gbé àlùkùránì tiẹ̀? Ṣé ìgbà tó wá Alifufu? Ṣé ìgbà tó dáná sí Kùránì títí ẹ ló wá gbé? Ìgbà tí ẹ mọ̀ wípé tí àwọn Àràbù tí wọ́n mọ̀ wípé wọ́n fẹ́ kẹ́lòmí fọwọ́ kan débi pé wọ́n máa jó, kí ló lọ produce in China kó pọ̀ rí tó wá ń pín kiri? Kí ló dé tó ṣe lọ produce in China tó wá gbé wá sílẹ̀ onílẹ̀? Tí ẹ bá fẹ́ káwọn èèyàn ní access sí ẹgbẹ́ kókó dúró nílùú Mẹ́kà wọn ibi tó ti wá. Ẹ̀yin lẹ ń polówó ẹ̀sìn kiri, ẹni ẹ̀sìn tí wọ́n bá ti ń polówó kiri tí wọ́n ti ń spread kiri kẹ́ mọ̀ pé fake ni, scam ni. Scam ni. Elédùmarè tó dá gbogbo wa tó fún wa lédi ara wa, ó dá àwọn rúnmọlẹ̀ tiwa fún àwọn náà, ó dá tiwọn fún wọn ni, ṣùgbọ́n gbà tí Ànábì Muhammad wọn dé òun ló pa gbogbo tiwọn run, wàhálà tiwọn dẹ̀ nìyẹn, kò séyìí tó kan ayé ń bẹ̀, kò kan àwa tẹnitẹni tàkítà ń tàsán. Àwa kọ́ la ní wọ́n gbé wá fún wa ni, àbí ṣe lè sọ pé ó lalẹ̀ wù ni. Ṣé ìsìlámù ṣó lalẹ̀ wù ni? Kí ló dé táwọn náà ṣe tọ́jú Kùránì wọn? Kí ló dé tó ṣe ń pín kiri? Àbí ṣé gbogbo ayé ni ìsìlámù wà? Ó wà lára kọ́mẹ̀ntì olódo tó make. Continue. Má jẹ́ tí jẹ́ bó bá ṣe ń sọ ni màmá já ẹ. Ó lè gbọ́ yẹ. Ibi tó fẹ́ gbọ́, ibi tó gbé síwájú yẹ. Ibi tẹ́ni yìí fẹ́ sọ wípé Amẹ́ríkà ọ̀ràn ya ìsìlámù. Tó bá ti kọjá orí. Okay, ibi tó yẹ kó ti lo brain ẹ nìyẹn. Now Israel àti Palestine wọ́n ń jà. Mo kàn wá àwọn tó sọ pé there are Palestine Christian, there are Palestine Muslim, àbí there are Christian Israel. Ẹ gbàgbé òṣì àwọn wo ló pọ̀ jù? Àwọn tó pọ̀ jù ni kò ń ṣe àwọn tó tọ́kọ̀ lọ convert lọ́sàn gan. Gbogbo wa la mọ̀ pé àwọn Palestine ìsìlámù ni wọ́n. Gbogbo wa la mọ̀ pé àwọn Israel Júù ló pọ̀ jù nù wọn. So kí lẹ̀ ń bá ká? Ẹ̀yin tẹ́ ń sọ pé some people don't know there are Palestine kìrìkọ̀. Ìgbà táwọn Amẹ́ríkà máa support ẹjọ́ ta ló support.
ṣó support àwọn ọmọ ìyá yín Palestine on support wọn. Ibi tó yẹ kó ti lo brain yẹn nìyẹn ó ti sọ pé àgbà ọ̀kọ́gbọ́n bá turu yín sí bí àṣà àwọn Haúsá. Continue. ṣé orí fídíò tó fi àwọn èèyàn yẹn tí ò yé yín àwọn kan sọ ẹ̀kún igun. Ibi tá à ń lọ ni. fídíò tó fi hàn yẹn àmọ́ àwọn tó ṣe. ẹ máa gbọ́ o. agboolé ẹlòmíì mistake tẹ̀yìn ṣe nìyẹn wọn lọ agboolé ẹlòmíì lọ mẹ́kọ̀ọ́ eégún wọn kí wọ́n sun ẹni tó dáná sun ẹ̀kún eégún yẹn àtàwọn fámìlì yẹn. now gbẹnu dákẹ́ mo rí kó ń defend àwọn tó sun ẹ̀kún eégún ìdílé tiwọn lọ́sùn àwọn èèyàn lọ sí kìnìkan. Sórí eégún ìdílé tiwọn tó lọ́sùn yẹn àwọn náà wọn ò jí báyìí njọ́ kan kí wọ́n bá ń bẹ̀ o. Ṣó ti yé wọn ò jí báyìí kan gbá ń bẹ̀ o. Wọ́n transfer from generation to generation fún wọn ni. Ṣó ti yé wọ́n transfer, that's their own secret. Toro oríṣiríṣi ọ̀rọ̀ nípa ẹ̀kú eégún but mi ní tí sọ̀rọ̀ mo fẹ́ kó sọ. Sórí ẹ̀kú eégún tí wọ́n sọ pé family wọn yẹn irọ́ o kò ṣe family wọn o gbogbo anywhere nílẹ̀ kóòtù ojíire tí wọ́n ti jẹ́ eléégún bẹ́ẹ̀ mi ṣe wà nísìn ìdílé eléégún ni mo ti wá tó bá mọ̀ ìdílé eléégún lèmi ti wá àwọn tó sun ẹ̀kú eégún yẹn kì í ṣe ìdílé kan náà o ṣọtiri but irúnmọlẹ̀ kan náà ni so anybody tó bá ti sun ẹ̀kú eégún tàbí o sun anything tó ní ṣe pẹ̀lú àwọn òrìṣà wa àbí irúnmọlẹ̀ wa àbí anything ní káàrọ̀ òjìrè o ti sun gbogbo nǹkan tó ní ṣe pẹ̀lú káàrọ̀ òjìrè nìyẹn. Alifufu, let me tell you something, you are not a Yoruba man. Alifufu kì í ṣe ọmọ Yorùbá ọmọ Mali ni ẹ́ so you don't know anything about Yoruba. Get that into your head. Let us educate you. You cannot know our history more than us. Ọmọ Yorùbá pọ́nbélé là wa mix ẹ̀jẹ̀ wa. You are a Malian. Ọmọ Mali ni ẹ́ ìwọ ló fi ẹnu ara ẹ̀ sọ. Your great grandfather Malian ni Mali ni láti Mali ló ti wá. So don't tell us our history. Don't tell us what we know. Don't tell us what you don't know. Ní ìlú Mali yín lọ ṣe research. Mo dẹ̀ mọ̀ pé o máa mọ̀. Sórí Ìsìlámù wọ́n wá ilẹ̀ àwọn Ìsìlámù wọ́n wá gba Mali mọ́ àwọn Malians lọ́wọ́ ni. Wọ́n jagun gba Mali ni. Àwọn náà ní òrìṣà tiwọn tí wọ́n ń bọ. Mo máa ń sọ kíní kan fún mo ní pé gbogbo àgbáyé pátápátá ni wọ́n ní àwọn irúnmọlẹ̀ tiwọn. Ilẹ̀ Mali tí bàbá ńlá kú bàbá ẹ̀ ti wá Alifufu. Àwọn náà ní òrìṣà kì í ṣe Ìsìlámù ní origin wọn lọ ṣe research yẹ dáadáa. I know you don't know nothing when it comes to history. You know nothing. Tó bá kọ́ history Kùránì nìkan ló kó ọpọlọ ẹ̀ àti tírà. Ìwọ tó jẹ́ pé Kùránì nìkan ló kó ọpọlọ ẹ̀ àti tírà wàá wá máa sọ nípa history àwọn ní history. Who are you? Who the hell are you? Láti mú ẹnu láyéláyé ẹ má sọ ọ̀rọ̀ nípa Yorùbá mọ́ kì í ṣe ọmọ Yorùbá. Alifufu, Alifulani, let me call your name. Olanewaju Alifulani, I am telling you today officially in English so that gbogbo ayé mama gbọ́ ẹ àtàwọn tó bá gbọ́ Yorùbá àtàwọn tí ò gbọ́ Yorùbá. Henceforth, you have no right to open your dirty mouth to tell us what we are as a Yoruba people. You are not a Yoruba man. You are a Malian. Ọmọ Mali ni ẹ́, ìwọ ló fi ẹnu ara ẹ̀ sọ wípé Malian ni ẹ́. So you have no right to open your mouth to tell us what we do, who we are, where we come from. It is a taboo for you to open your mouth to tell us. We don't care about who you are, what you people are in Mali. If you are not ashamed of yourself, àwọn bàbá ńlá kú bàbá wọ́n wá sílẹ̀ Yorùbá, wọ́n wá gbalẹ̀ onílẹ̀, and you are still proud. Wàá wá fi sọ gbogbo ọmọ ẹ̀ máa sọ history Yorùbá fún wa. Ọlárẹ̀wájú Alifulani, I am calling you now. Don't ever in your life say the history of Yoruba anymore. You don't have that right. You don't have that fucking right. Stop your rubbish and stop misleading people. You are from Mali. You are a Malian. Stop talking about Yoruba history. It is not for you. You know nothing about us. You keep misleading people every time about our history. Who the hell are you? Gbogbo yìí táwọn bàbá ńlá bàbá yín ṣe ò tí ì tó ni. Tẹ́sí bá orí àwọn olórí jẹ́. Stop the shit. Stop nonsense. You cannot come from Mali and come to Yoruba land to tell us our history. No, we will not accept that. It is unacceptable. Stop telling us our history. If you continuously telling us our history, it means you are triggering us. And we, the Yoruba people, especially the Yoruba people in diaspora, in fact, to be specific, the Yoruba people in America, we are going to sue you for that. Alifulani
tradition, our culture, our history as a Yoruba people, and you continue to say, to talk fake history about us, you will be sued for that. So stop your nonsense and tell us history from Mali. You said it with your mouth that you are from Mali. So come and tell us story or history about Mali. Come and tell us story about Mali. Àwọn orúkọ tí wọ́n jí ní ilẹ̀ Yorùbá nìyẹn nígbà tí wọ́n wà. Olóhùn Ọlárewájú. And this guy has the guts to say èmi ọmọ Alimi ni mi. You think we don't know the story of your so-called Alimi? Let me tell you something. The time has come. Wo ẹ máa gbéyàn máa pọ̀. Àwa náà máa gbéra wa nísìn. Gbogbo rubbish tẹ́ ń ṣe tẹ́lẹ̀ yẹn táwọn bàbá wa máa jókòó tó máa ní ẹ fi wọ́n lẹ̀. Enough is enough. Can stop rubbish. Ẹ máa gbọ́ gbogbo rubbish tó sọ. Ìdílé ẹnìkan ni Kùránì kò gbẹ́nu ẹ lọ. Ìdílé àwọn Lárúbáwá, ìdílé àwọn Mẹ́kà. Lẹ́yìn ìgbà tí Ànábì Muhammadu yín kú ni wọ́n gbé Kùránì jáde. Kí ló dé tí Ànábì Muhammadu yín kò ṣe gbé Kùránì yẹn jáde nígbà tí ó wà láyé? It was after the death of Muhammad ni wọ́n gbé Kùránì jáde. So kò ń ṣe ìdílé ti everybody. Kùránì yẹn ìdílé ti Muhammad ni. Àwọn náà tà síta torí pé evil agenda tó wà nínú wọn. Ìwọ tó dẹ̀ ti tà síta pé okay lọ máa rà o kẹ́ lè máa kó sórí yín o. Ìgbà tó dẹ̀ ti kókò sórí tí wọ́n ti rí pé ìkókò mà ni mò ń kó tójú ẹ̀ tìlà. Ó dẹ̀ ló sún ò fẹ́ mọ́. Kí wá ni wàhálà? Kí ni problem? Continue. Gbogbo ayé òṣìwò. Ẹni tó dáná sun ẹ̀kú eégún yẹn tí wọ́n jó tí wọ́n yọ̀ yẹn ẹ̀kú eégún ìdílé wa àdúgbò àti gbogbo àwọn ẹbí wọn lára. Ṣé ti gbọ́ ọmọ Mali? Ṣé ti gbọ́ ọmọ Mali? Ṣé ti gbọ́ ọmọ Mali tó wá ń sọ ọ̀rọ̀ eégún fún àwa? Ẹ wo ọmọ Mali tó jẹ́ wípé àwọn bàbá ibi tí wọ́n ti wáyé kò tẹ́ wọn lọ́rùn tí wọ́n wá sílẹ̀ onílẹ̀ tí ó wá ń sọ̀rọ̀ ẹ̀kú eégún. Me, I am from ìdílé eléégún and I will defend this with everything that I have got. Sórí ìgbà tí mo wo show ẹ, òru ni mo wo show yìí. Tẹ́ bá mọ̀ bí ara mi ṣe ń ṣe mí, I felt like coming out that òru bọ̀ mo wò pé a lot of people will be sleeping. Continue. Wọ́n lọ agbolé kejì lọ mú eégún tí wọ́n. Mo bá wọn yẹn understand ọ̀rọ̀ yìí. Oh, understand nothing. You are saying rubbish. Rubbish. It's a lie. Alifulani, let me teach you. Just listen to me carefully. Lọ sórí phone ẹ, lọ sí Google search. Kó wá search me kó sọ pé countries that don't practice Islam. Olodo, country that don't practice Islam. Go and type it there. Ó máa gbé orúkọ àwọn country tí ó yẹ pé wọn ò tiẹ̀ ní kankan ṣe pẹ̀lú Islam. Ó ní ṣe. Get sense. But I know you know this. You are just a manipulator. You are just a freaking manipulator. You know it. You are saying, Quran is for the whole world. No, that's a lie. That's a fallacy. Go and get your phone and go to Google and search. You will see the names of countries that they don't practice Islam at all. Islam is not for the whole world. Get that into your head and your nonsense followers, your brainless followers. Let them get that into their head. Irọ́ ni. Anybody tó bá ti dáná sun eégún nílẹ̀ kóòtù òjire, ó ti dáná sun òòṣà àbí irúnmọlẹ̀ kóòtù òjire ni. Gbogbo kóòtù kò sí ìdílé tí tí wọ́n ní eégún in one way or the other. So tó bá ti dáná sun ẹ̀kú eégún báyìí, it symbolizes wípé ó ti dáná sun gbogbo àwọn irúnmọlẹ̀ nìyẹn. Continue. Can you imagine? Gbẹ́nu òṣì sáwọn eégún kan gbòkè àgẹ́ta ló sọ fún us. Who told you that? What do you know about eégún? Face your Quran. O mọ̀ pé àwọn bàbá ńlá kú bàbá ẹ̀ wọ́n ti kúrò ní Mali tipẹ́. So ìwọ ti sọ tradition. O mọ̀ tradition yín mọ́. So you understand? The only tradition tó mọ̀ òun ní Islam. Face it. Face your Quran. Face Kewu. Face Tira. Don't talk about eégún. Don't talk
talk about it because you know nothing. You know nothing about it. You are just here to demonize it. You keep demonizing our culture, our tradition, our ancestors. And we're not going to take that from you anymore. Enough of your rubbish. Enough is enough. Ṣé ìwọ. Ṣebí on sáré kiri pé yan kan pé terrorist. Sórí ìwà tó ń wù yìí, ṣé ìwà ilé yóò jọ terrorist. Sórí fídíò yìí tí wọ́n bá rọra fídíò tó ṣe yìí, tí wọ́n bá rọra mú lásán tó submit ẹ̀ sí United States Justice Department. About àwọn FBI. About àwọn tó wà in charge of criminals. Sórí come on ti interpret ẹ̀ fún wọn. Your actions lásán ó ti show irú èèyàn tó jẹ́. Honestly, you continue with this nonsense. You will never born into or terrorists tí wọ́n fi kọ́ ẹ. Oh, ní born into ẹ̀. Continue with this nonsense. Why can't you face your own religion and stop demonizing other people's religion and leave them alone with whatever choice they decide to make? Èyí tẹ́ ṣe ò tí ì tó ni. You cannot continue this rubbish. This is the era of knowing. Àwọn èèyàn ti já, bèbí ti ṣẹ́jú, gbogbo ìtẹ́ ìṣe tẹ́lẹ̀ yóò ti kọjá. Ẹ bá mi share show yẹ jẹ́ kó kon gbogbo àwọn gullible followers here. Gbogbo àwọn àfáà tó ń ṣe tó ń sẹ́nu anyhow lórí ọ̀rọ̀ ìṣẹ̀ṣe ọba ni ọjọ́ eégún ìdílé kan. Àwọn èèyàn àwọn tó gba Islam wọ́n jó eégún, wọ́n jó ẹ̀kú eégún. You are now defending the pé nǹkan tí wọ́n ṣe all right and you are now crying torí pé èèyàn kan jó Quran. Are you playing? Continue. Ṣọ́túrí bí tó ti jólódòde. This is also called Quran. I am giving you another assignment today. Kó gbogbo àwọn assignment tí mo fún ẹ máa kọ́lẹ̀ o. Ṣó ti yẹ máa kọ́lẹ̀ mo ti fún ẹ lẹ́yọ̀kan already. Mo ní kó lọ search pé àwọn countries wà tí wọn kì í practice Islam lọ search ńbẹ̀ kó lọ ṣe research. Ẹlẹ́kejì ni sórí Quran ní tẹ́ ń gbé tẹ́ ń gbin yẹn tẹ́ ń keye wo kò ń ṣe kan náà ni gbogbo yín lọ all over the world. O ti gbọ́ yẹn rí, o ti gbọ́ rí, o mọ̀ pé o ti máa gbọ́ rí. Ìwà àbòsí ìwà wèrè yín ò lè jẹ́ kẹ́ ẹ sọ fáwọn tó ń tẹ̀lé yín. Ẹ̀yin èèyàn, ẹ̀yin tẹ́ ẹ bá mọ̀ lẹ́yìn ẹ lọ mọ̀. Kùránì kò ń ṣe one version ló wà. Èyí tí wọ́n ti wá fún àwọn ará Áfíríkà àtàwọn ọ̀dẹ̀ bíi tiwọn ó wà lọ́tọ̀. Èyí táwọn fúnra ara wọn tán nìkan wọ́n lò ó wà lọ́tọ̀. Tẹ́ ẹ bá mọ̀ ẹ lọ mọ̀ sí ẹ lọ ṣe research yín débẹ̀ èmi ni mo sọ fún yín bẹ́ẹ̀. Ẹnu ọmọ àràbù àwọn tó ní ẹ̀sìn wèrè yìí ẹnu ẹ̀ ni mo ti gbọ́. Kùránì kan tó wà ní kìríkà èyí ló wà ní kìríkà wọ́n ti gbé yín náà tó bá mọ̀ tó bá jẹ́ pé ò mọ̀ tó tọ́ o ibi tí gbogbo yín gọ̀dé nìyẹn. Continue. Irọ́ ló pa. Irọ́ ni. Kùránì ní version olódo ni ẹ ò mọ̀wé. Thank you, Baba mi father re. Ọmọ, it's just an illiterate. Ẹ jọ̀ọ́ wọ́n ní wọ́n flag show yìí, ẹ jọ̀ọ́ má bá mi tẹ love and like. Èmi mọ̀ pé ma flag ẹ̀. Sórí mi ò kí ẹ̀ kí n ṣe show yìí tán kó lọ. Ṣó ti yẹ? But èmi ti sọ ilé iná. Ẹ bá ń tẹ love and like, wọ́n ní wọ́n flag ẹ̀. Ẹ bá flag ẹ̀ ayé yín máa flag gbẹ̀yìn ni. Nonsense. Ń gbọ́ tọrọ. Kò lè jẹ́ àṣìṣe lójú ti ẹ̀gbà tó jẹ́ pé nǹkan tí Allah yín kàn tí ó ní kẹ́ máa ṣe nìyẹn báwo ló ṣe fẹ́ jáṣìṣe kò lè jáṣìṣe lójú ti yín torí pé àwọn èèyàn decide pé àwọn fẹ́ máa ṣe tradition and culture tí wọ́n inherit látàwọn ancestors wọn ẹ̀yin pè ní àṣìṣe but ẹ̀yin láṣìṣe of the highest order ọwọ́ yín ní oríṣiríṣi ìwà bàjẹ́ ìwà oríṣiríṣi ìwà burúkú ọwọ́ yín ló kú sí. Ẹ jọ̀ọ́ ẹ bá mi tẹ love and like torí wọ́n flag show yìí tó tọ́ ẹ bá mi tẹ love and like ẹ bá mi share ẹ bá mi tẹ share button ẹ gbọ́ by force táìmù gbogbo nonsense yẹn ti lọ. Thank you my sister ìyá mi Ọláìdé ẹ ṣeun jàre love you too.
náà sọ pé tó ní egun òun ló ra ẹ̀kú egun ẹ̀fọ́ rẹ̀ òun ló ní ó dẹ̀ gbọ́n láyé kan sún definitely àyè definitely òun ló gbà láti kò sún mẹ́rin tó gbà tí wọ́n sún ẹ̀kú egun. ìgbà tí wọ́n sun ẹ̀kú eégún ṣé ìwọ rò wípé àwọn oníṣẹ̀ṣe they are happy because I don't understand. Nígbà tí wọ́n sun ẹ̀kú eégún tí wọ́n gbé sórí social media tí wọ́n sun ìwọ rò pé inú àwọn oníṣẹ̀ṣe ń dùn. Torí pé wọ́n ń ṣe jàgídíjàgan bíi tiyín torí wọn ò jáde wọn ò máa pariwo pé a máa sùn ẹ̀ a máa pa o a máa ṣe gbá a máa ṣàwo. You think they are happy? You think they are happy pé wọ́n sun ẹ̀kú eégún? O mọ̀ pé it's a big òyìnbó yóò wà. Ìwà burúkú tí ò yẹ kéèyàn máa ṣe láyé ní àti yẹ pé èèyàn sun ẹ̀kú eégún. Ṣé ìwọ rò pé inú wọn ń dùn? Bó torí pé wọn ń ṣe oníjàgídíjàgan wọn fi lẹ̀ àwọn bàbá wa máa sọ pé èèwọ̀ ló ń gbèjà rẹ̀ àwọn rúmọlẹ̀ ló máa gbèjà ara wọn ẹni tó búròkò tó rò pé ọjọ́ kan olúwẹ́rẹ́ ń pa ni àbí kinní kan wọ́n máa pòwó yẹ ó rò pé ó dùn mọ́ wọn nú pé wọ́n sun ẹ̀kú eégún kò dùn mọ́ wọn nù. But àwọn òun ṣe oníjàgídíjàgan bíi tiyín ìtorí ẹ̀ ni wọ́n ṣe fi sílẹ̀ ni wọ́n ṣe wò pé tó bá yá ẹni tó sun eégún irú ìdájọ́ tó tọ́ àwọn rúmọlẹ̀ tó yẹ wọ́n máa fún wọ́n wá sọ rọ́bìṣì lẹ́nu. fún gbèsè tí mo gbé nígbà tí wọ́n sun ẹ̀kú eégún ọ̀hún náà kí lórí sọ sí o ṣọkùn gbogbo àwọn onímọ̀ràn pé ẹ̀kú eégún yìí bá ṣe máa sùn bá ṣe ká fọmọ sí fún àwọn oníṣẹ̀ṣe tí wọ́n ti kọ̀ torí kíni ẹgbọ́n nǹkan tó sọ torí kíni kò lè jẹ́ lójú because ìwọ ò mọ tradition ẹ̀ mọ́ o ti sọ lẹ́nu àwọn bàbá ńlá kù bàbá ẹ̀ wọ́n ti kúrò nílùú yín wọ́n ti wá sílẹ̀ Yorùbá ìsìlámù nìkan ló wà lọ́pọlọ ẹ̀ ò mọ anything about àwọn Malians even nísìn tí ayé ti dẹ̀rọ̀ gọ́nsìn o tún lè ṣe research common research láti ẹ̀ tí mọ bí tí àwọn origin ẹ̀ ti wá o tún lè ṣe research ńbẹ̀ so èèyàn tí ò bá nírú ẹni ò lè mọ yí ẹni bó ṣe wà yín sí automatically ẹrú àràbù ni ẹ́ because tó bá ní pé kọ́ tiẹ̀ máa ka àwọn èèyàn pé kọ́ máa pín wọn síbi tó ti wá ń sìn kò síbi tó máa pín wọn sí kò síbi tó máa pín sí ìwọ kẹ̀dẹ̀rẹ́ o ò fi anything nínú ojú o ò fi jọ àwọn àràbù so automatically tó bá lọ jù ẹ́ sọ́dọ̀ àwọn àràbù ẹrú ló máa fi ẹ́ ṣe so o ṣe ní sọ pé torí kíni because o mọ iye o mọ nǹkan tó jẹ́ you don't know what it is torí ẹ̀ ló ṣe ń ṣẹnu ẹ̀yán mọ̀yànmọ́. Islam àwọn lè máa lò gẹ́gẹ́ bí ọkọ̀ máa ṣe ìgbésẹ̀ tí wọ́n kó ẹ̀kú ṣùgbọ́n ẹ̀ ṣe bẹ́ẹ̀ ohun tẹ́ ṣe ni pé ẹ̀ńdúpẹ́ ẹ̀yọ̀ ẹ̀ńdó ìgbọ́n kò mẹ́rin. ẹ̀rí 419 ẹ̀yin ibi ẹ̀yin tẹ̀ fún wa star yẹ ẹ̀yin gift ó ti bọ́ tàǹjọ kan tó ń sọ̀rọ̀ indirectly ó ní àwọn òkìkí ń gba star ń bí àwọn ń gba star ń bí ó rò pàwọ́ afọ́ ẹ jọ gbogbo ẹ̀yin oníṣẹ̀ṣe tẹ̀ ń ṣe show lórí Facebook gbogbo owó tẹ bá lè rí gbà lórí Facebook yẹ má gbà o lè làwọn pípù yìí o ọmọ àkọ́kọ́ tì yín síwájú ọmọ sọ pé àwọn ń gba star o ọmọ máa lẹ account number wọn ọmọ máa lẹ síbẹ̀ o nísìnyìí ẹlẹ́nu méjì tó sọ pé àwọn ń gba star lọ́jọ́ òun náà ti ń tọrọ star o tó ti ń sọ fún bọ́ ìkọ́ pé kó wá bóun pin ní star síbẹ̀ yẹ kó máa fáwọn star o nísìnyìí ẹ̀yin tẹ̀ ń fún wa star yẹ ẹni gift yìí o ó tún fi yẹ entice ẹni business strategy bó ṣe máa lo ọpọlọ àwọn èèyàn nìkan ló wà lórí wọn ẹ̀yin tẹ̀ ń fún wa star yẹ ẹni gift yìí o ọgbọ́n káwọn èèyàn bá fi lè fún ní star gidi dáadáa ni o so ẹ̀yin oníṣẹ̀ṣe ẹ má lọ fọ́ o ẹ má sọ pé èmi ẹ gbà o tẹ́ ẹ bá nídìí ẹ̀ àwọn tó nídìí ẹ̀ wà o tẹ́yìn ò bá nídìí owó tí Facebook fẹ́ fún yín àwọn tó nídìí ẹ̀ tí wọn ò lè jáde bẹ́yìn ṣe ń jáde yìí wọ́n wà ẹ máa gbà kẹ́ máa tọ́jú ẹ̀ tẹ́ bá ti rí àwọn tó nídìí ẹ̀ fún wọn ẹ má jẹ́ kó fẹ́ nu burúkú kó fi bàjẹ́ ẹni tó bá gbọ́ tó ń sọ̀rọ̀ lọ́jọ́ kìíní àná pé àwọn ń gba star o wọ́n máa rò pé wọ́n ń gba star nísìnyí òun náà ti ń gba star ẹ jára yín Alifufu ti ń gba star ó ń gbà dáadáa so gbogbo nǹkan tẹ́ bá lè gbà lórí Facebook yìí ẹ má wo ẹnu àwọn àfa burúkú yìí o bloggers ni gbogbo wọn o ẹ̀yin náà ẹ gbà tiyín o ẹ gbà ẹ má lọ fọ́ o continue. àwọn yẹn bá náà sọ pé ètò ìṣẹ̀lẹ̀ lásán fún ọ ni òbí barista Prince Adémọ́lá Quadri ètò ìṣẹ̀lẹ̀ ń lásán fún ọ ni ó ti yé nǹkan tó ṣẹlẹ̀ lásán fún ọ. ẹ ṣe jàre brother mi ẹ jẹ́ orú dáadáa kẹ jó wèrè dànù. ẹni tó ń sọ̀rọ̀ yìí kì í ṣe torí TaniOlohun ló ṣe change kúrò nínú Islam o
ẹni tó ń sọ̀rọ̀ Ìgbiyanju yìí kì í ṣe torí TaniOlohun, torí Deborah, ẹnu ti Deborah tí àwọn fámílì Alifufu nílùú inú òkè ọya lọ́hùn tí wọ́n sun torí ẹ̀ ni máa yìí ṣe change, ni máa yìí ṣe wò pé tó bá dé ẹ̀sìn yìí tí mò ń ṣe yìí ni wọn ò ní human feelings, ni wọ́n ń pààyàn ẹni àwọn tó ń sun èèyàn báyìí. Mi ò ṣe mọ́, ibi tí bọ̀dá yìí ti stop tí ò ti ṣe sí wọn burúkú ìmọ̀ nìyẹn. Ibi tí bọ̀dá yìí ti stop tí ò ti ṣe kì í ṣe ọ̀rọ̀ TaniOlohun, ó kàn jẹ́ pé TaniOlohun ni bọ̀dá yìí jáde ni. Ibi tí bọ̀dá yìí ti stop nìyẹn. Ẹjọ́ lẹ́yìn tí Deborah ṣé wọ́n tún sun ẹlòmíì. Ìlọrin mo ti wá alẹ́ Ìlọrin. Níbo lẹ́yìn Ìlọrin? Níbo ni lẹ́yìn Ìlọrin? Yes. Can you imagine? Ọmọ ọkọ Ìlọrin sọ̀rọ̀. Níbo ni lẹ́yìn Ìlọrin? Can you imagine? Ọmọ ọkọ Ìlọrin sọ̀rọ̀ pé ọmọ Ìlọrin lòun, ìwọ tó wá láti Mali, táwọn bàbá ẹ wá láti Mali sí Ìlọrin, ìwọ náà ń béèrè yíyan. Can you imagine? Ẹjọ́ ẹ̀ wá ni, kì í ṣe ẹjọ́ ẹ̀. Tí ò bá ń ṣe bàbá ńlá wa Àfọ̀njá, ṣẹjọ́ ẹ̀ wá ni. Ìyá sábà ìyàwó kan, níbo ni lẹ́yìn ní Ìlọrin? Ẹ̀kọ́ lẹ́yìn fún wa, èyí sọmọ Ìlọrin. Can you imagine? Can you imagine? Another video mi, irú èmi nísìn, ọmọ Ìlọrin confirm ni mí. Irọ́ ló ń pa, ọmọ Mali ni ẹ́. Àwọn bàbá ńlá kú bàbá ẹ̀ wọ́n rìn wá láti Mali wá sí Ìlọrin yẹn. Ó ń ṣọmọ Ìlọrin confirm. Àlejò ni ẹ́ bó ṣe wà yìí, you are an alien ní Ìlọrin, àlejò ni ẹ́. Wá ń béèrè lọ́wọ́ ọmọ ọkọ bó ṣe wà yẹ ọmọ ọba ni. Tí ò bá ń ṣe gbogbo manipulator ṣan burúkú tẹ̀ ṣe ìwọ máa lẹ́ni ìbí confirm ọmọ Ìlọrin. Bóyá Ìlọrin jéde Mali. Ìlọrin jéde Mali. Àbédè Mali ni Ìlọrin sọ fún wa ká gbọ́. Ọmọ bá wà. Orí bá wà, ọmọ bá wà kọ wá bá ní. Inú ọba tó jẹ nílò ọba bá wà. Ń jẹ ọba kókó rẹ lọ, ẹni àlè ń jẹ. Ọba àti ẹni à ń ṣe kankan náà lọ ṣe research. Ẹ ń jẹ ọba. Àwọn tó ń jẹ ọba tó yẹ kó máa jẹ ọba nílọrin wọ́n wà. Àwọn tó jẹ kó máa jẹ ọba nílọrin wọ́n wà. Ẹ gbà mọ́ wọn lọ́wọ́ ni. Kẹ́ stop ṣe nonsense. Ọmọ àfáà Alimi. Kẹ́ ń gbọ́. Ọmọ àfáà Alimi. Ẹ máa gbọ́ o. Bí ká sí pé ilé tiwa, inú ilé family house wa, ó lójú lé ní gbogbo Ìlọrin. Tí ó sọ pé bóun ilé tiwa ti ṣe jẹ́. Àwọn wá ní mọ̀ léyìn. Ẹ̀yin agbánilójú gba nǹkan. Àwọn wá ní mọ̀. Àmọ̀ tán. Àmọ̀ gbogbo òtán bẹ́ẹ̀ ṣe gba gbogbo ẹ̀ lọ́wọ́ wọn àmọ́ bẹ́ẹ̀ ṣe gbà àmọ́. Aláàmọ̀ yín fẹ́ gbáwulẹ̀ sọ̀rọ̀ jù. A mọ̀ pé ìwọ ara yín ni. Ó tiẹ̀ ní láti sọ fún wa. Wọ́n ní by their fruit you shall know them. Through ìwà àti mọ̀ ẹ́. Amọ̀rú yàn tó jẹ́. A mọ̀ pé you are not a Yoruba person. Yóò ń ṣọmọ kóòtù òjire ẹ̀rìn wá ni. Ẹ wá gbalẹ̀ onílẹ̀ yín. Ọba bo. Emir ni ẹ ò kì í ṣọba. Ọba wa Yorùbá. Sorry, let me educate you again. Sorry the word ọba. O-O-O-B-A. Ọba. Ẹnu àwọn irúnmọlẹ̀ wa ló ti kọ́kọ́ jáde. Kò ń ṣe láti Mali, kì í ṣe èdè Mali. Lọ ṣe research yẹ. Kò ń ṣe èdè Mali. Kì í dẹ̀ ṣe èdè Lárúbáwá. Ọba. The first people to say the word ọba, àwọn irúnmọlẹ̀ wa, because àwọn ni wọ́n kọ́kọ́ jọba. Àwọn irúnmọlẹ̀ wa ló kọ́kọ́ jọba. So àwọn ni wọ́n jẹ́ ọba. Ẹnu wọn ni ọba ti kọ́kọ́ jáde. So ẹ ń ṣọba. Emir ni. Emir. Má béèrè question. Má béèrè foolish question. Ó ń béèrè agboolé ọmọ ọkọ, ọmọ àwọn tó ní ilẹ̀ Ìlọrin gangan ó ń béèrè ẹ̀. Ìwọ sí pé bàbá lákú bàbá ẹ̀ rìn wá láti Mali ni ó wá ń béèrè. Ọba kọ́, ọba ni. Emir lè jẹ́ ẹ̀jọba. Irú adé wo lẹ́ ń dé? Ṣé ń dé fi adé fi ó yá ìwọ náà? Ṣé ṣòkò gbé adé tẹ̀ ń dé wá fún wa? Alifufu, ṣé ṣòkò fún wa kó wá fi adé tí ẹ̀ ń dé tó fi jọ́mọ ọba gbé wá, because ó lè jọ́mọ ọba kọ́kẹ́ má ládé. Ṣó ti yẹ adé lọ́ fi mọ ọba, ìrùpẹ̀rẹ̀ lọ́ fi mọ̀ jòyè bí Yorùbá ṣe máa ń sọ nìyẹn. Tó o bá jọ́mọ ọba tòótọ́ gbé wá fi irú adé tẹ máa ń dé nílùú yín wá fi hàn wá. Adé táwọn bàbá ńlá bàbá ẹ̀ dé. Bàbá ẹ̀ tó wà ń bẹ̀ ń sìn ṣó dáadé. Bàbá ẹ̀ ó sọ ní pé Emir tó wà ń bẹ̀ ń sìn ó ní ẹ̀jẹ̀ ni. Ṣé ìwọ rí adé lórí ẹ̀rí?
kíní yín oṣù káyẹ̀ kọ́ ló máa ń dé so kí ló ń parọ́ wèrè fún báwo lẹ ṣe jọba ẹni àní ẹ kì í ṣe ọba ẹ ládé àwọn tó bá jọba tó bá jẹ ọba wọ́n máa ní adé ni adé la fi mọ ọba so ọba yẹn you can't just call it ọba kì í ṣèdè Lárúbá kì í dẹ̀ ṣèdè Mali. ọmọ àlèmọ́ ní máa fọwọ́ sí ìwé bàbá tí wọ́n lára pọ̀ lórí program tí wọ́n lára pọ̀ lórí wọ́n nílé bàbá níbẹ̀ ni kí wọ́n fojú ọlá ilé tẹ̀ gbà wọ́n nílé bàbá yẹn ni àwọn náà rí bẹ́ẹ̀ ẹ kú ọ̀rọ̀ ajé ẹ̀rù ló ń bà ẹ́ pé irọ́ ti lọ lógún ọdún òótọ́ ti bá ń jọ kan máa péré ẹ lọ́mọ àlè which is exactly who you are ṣó ti gbọ́ ṣó ti rí ibi tó ti ṣùtù ara ẹ̀ lẹ́sẹ̀ ṣó ti rí ibi tó ti ṣùtù ẹ̀ onínídìílé yín kò sí eégún kò sí orò kò sí ẹ̀ ní nǹkan kan tẹ́ ń bọ ju àlùkùránì lọ that statement alone ó ti show wípé you are not ọmọ kóòtù òjìrè ó mì ní wípé ẹ wá láti ibì kan ni ó dẹ̀ ti fẹ́nu ara ẹ̀ sọ pé Mali lẹ ti ń bọ̀ ṣó ti rí because ní ilẹ̀ kóòtù òjìrè kò sí ní gbogbo Ìlọrin yín yẹn nínú Ìlọrin yín yẹn àfi àwọn tó bá wá láti Mali bíi ti tiẹ̀ lọ ṣe research yẹn wọ́n máa ní òrìṣà kan àbí irúnmọlẹ̀ kan tí wọ́n bọ wọ́n odò Ọya ìgbà tí wọ́n fi tí odò Ọya fi di odò Yemọja tó wà ní Ìlọrin yín yẹn ẹ tí ìrìndé mo mọ̀ pé ẹ tí ìrìndé àwọn bàbá ńlá kú bàbá ò tí ìrìndé ń gbà yẹ because tó bá jẹ́ wípé wọ́n ẹ tí ìrìndé kí wọ́n tó sọ odò yẹn ní odò Yemọja because later ẹ tún parọ́ ẹni odò kan ló ń jẹ́ odò Yemọja wípé àdúgbò yẹn ló ń jẹ́ àdúgbò Yemọja okay àtàdúgbò àtòdò ṣé Yemọja èdè Mali ni ṣé Yemọja èdè Lárúbáwá ni so ìgbà tí Yemọja tí àdúgbò yẹn fi ń jẹ́ Yemọja àwọn bàbá ẹ̀yẹ wọn ò tí ìrìndé láti Mali wọ́n bá ń bẹ̀ ni pé Yemọja ibi báyìí ló ń pè ní Yemọja sórí Yemọja yẹn ìkan lára àwọn òrìṣà tiwa ni ṣótìrí kò sí ibì kankan ní ìlú Ìlọrin yẹn yàtọ̀ sí èyí tẹ̀yìn gbà yàtọ̀ sí ìdílé ẹ̀yin ìdílé tẹ́ ẹ gba nǹkan lọ́wọ́ àwọn èèyàn lẹ́ẹ̀ní ní òrìṣà lẹ́ẹ̀ní ní eégún ṣótì yẹ lẹ́ẹ̀ní ní kankan tẹ́ ń bọ yàtọ̀ sí Kùránì ṣùgbọ́n gbogbo àwọn yòókù pátá tó bá fi lè jẹ́ ọmọ ọkọ Yorùbá tí wọ́n rìn wá táwọn bàbá ńlá bàbá wọn ò rìn wá gbogbo wọn pátá ló máa ní nǹkan kan tí wọ́n ń bọ̀ ṣótì yẹ ó lè má wà máa bọ́ mọ́lẹ̀ ní oṣù gbọ́n wọn máa ní tó o bá tú iṣu dé ìsàlẹ̀ kòkò ṣótì yẹ but wọ́n fi o ti confam fún wa this is another confirmation ìwọ ló kọ́kọ́ sọ onípé láti Mali lẹ ti wá now you are now saying it pé ẹ ní nǹkan kan tẹ́ ń bọ̀ ó mì ní wípé nǹkan tó sọ lálẹ́ àkọ́kọ́ yẹn confam ni tòótọ́ ni so as a foreigner tó wá sí ilẹ̀ onílẹ̀ tí wọ́n dẹ̀ gbà ẹ́ láàyè láti dúró or bóyá ẹ gbàbẹ̀ by fire by force ni o ní right láti máa question àwọn ọmọ ọkọ tó ti yẹ o ní right láti máa question àwọn tó ní ilẹ̀ wọn gangan. Al-Quran. Àlàyé tí wọ́n bẹ gbógun ti lọ rí màá dákẹ́ kọ́nà bẹ pèmí léèyàn nínú ayé. O lè dákẹ́ o tí ẹ lè dákẹ́ Alifufu ò lè dákẹ́ because last hope ẹni yẹ bó ṣe wà tó bá dé Mali lọ làwọn ò lè gbà ẹ́ wọ́n máa wẹ̀ pé níbo ló ti wá because ẹ ti lọ tipẹ́ ẹ ti rìn kúrò ńbẹ̀ tipẹ́ ẹ̀ẹ́dẹ̀ bójú wẹ̀yìn wò so eléyìí mo mọ̀ pé gbogbo blood yẹn ló máa fi jà lórí ẹ̀ torí o ti mọ̀ wípé last hope ẹni yẹ kò síbi mi tó lè lọ tó bá lè yín kúrò ńbẹ̀ lọ́la ẹ lè lọ Mali padà but unfortunately kò sẹ́nibody tó ń bá yín dù wọ́n ti fún yín ṣé wọn ò fún yín ni àìmọye Yorùbá mo máa ń sọ àwọn ọmọ Yorùbá ti fẹ́ yín náà gbogbo ẹ̀ ó ti da gbogbo ẹ̀ pọ̀ mọ́ra wọn yánmọ́yánmọ́ so kí ló fẹ́ máa bá yín dù tó bá tiẹ̀ fẹ́ ṣe nǹkan kan gan tó bá wo àwọn ọmọ Yorùbá tó wà ńbẹ̀ tó jẹ́ ọmọ ọkọ Yorùbá tó wà ńbẹ̀ gan ọ̀ ní lè ṣe nǹkan kan fún yín mọ́ so kí ló ń fúnra yín blood pressure ṣé torí pé o rò pé wọ́n fẹ́ gbà lórin lówó ẹ̀ ló wá ń ba àwọn baba ńlá tiwa jẹ́ ló ń borúkọ àwọn ancestors tiwa jẹ́. gbogbo ayé ò lè sọ láìkì yàtọ̀ bàbá fàyè dá 100% 80% bá ti láìkì yàtọ̀ 20% tó pẹ́ lárí mọ́lẹ̀. àwọn 80% torí wọn ò pé of course you are not lying. 20% tó kù ẹ lárí mọ́lẹ̀. bàbá ṣe àbílẹ̀ àbírí ẹ̀ṣẹ̀ jáde prince Dr. Alfulani láti ẹ̀rọ orúkọ dẹ́mọ̀ mi prince Dr. Alfulani kó náà máa sábà àwọn kan change ẹ̀ lórí kìnìún nísìn. n máa pe prince kò sí wàhálà prince yẹ kò ń ṣe èdè tiwa tó ti yẹ prince yẹ kò ń ṣe èdè tiwa. ọlọ́run ò jẹ́ lúkúlẹ̀kẹ́ fùrọ̀dọ̀ yín mọ́ ọlọ́run ò jẹ́ orúkọ wèrè fún lúkúlẹ̀kẹ́ fùrọ̀dọ̀ yín ọlọ́run ò jẹ́ mọ́ ó dẹ̀ fẹ́ kú ó dẹ̀ ń sunkún
lórí ọ̀rọ̀ ọlọ́rọ̀ kí ni tiẹ̀ olóhùn ọ̀jẹ́ ló kú lẹ́kẹ́ fúru ọ̀dọ́ yín mọ́ ṣé dandan ni. àbí o tó wá sọ gbogbo orúkọ Yorùbá nù àbí o wọ́n fẹ́ pààrọ̀ wa rẹ́ ni ìbọ̀dá mi wọ́n fẹ́ pààrọ̀ wa rẹ́ ni kò dẹ̀ lè wọ́ọ̀kì ẹ̀ lè pààrọ̀ wa rẹ́ pẹ̀lú orúkọ wèrè ẹ̀ lè pa ìran tiwa rẹ́ ó ti sọ fún yín lóun lọ change orúkọ òun l'Amẹ́ríkà ó máa tan print á dẹ̀ change ẹ̀ níbí báyìí àwa máa ń change orúkọ ṣeré ni a lè change ẹ̀ lẹ́ẹ̀mẹ́ta. gbẹ́nu sọ́hún ìṣẹ̀ṣẹ̀ tó wà lóní kẹ́ máa disrespect kìjìjìjì gbẹ́nu sọ́hún. àwọn alálẹ̀ tiwa tí wọ́n ń ṣẹnu yánmọ̀yánmọ́ bú ó rò pé ẹgbẹ́ baba ńlá kù baba ńlá Muhammadu ni wọ́n ń ṣe ó rò pé wọ́n ń ṣe ẹgbẹ́ lẹ́kù baba ńlá bàbá ẹ̀ tí wọ́n wá láti Mali wọ́n sọ pé wọ́n disrespect èèyàn kan ta ló yẹ kán disrespect bí òun ṣe wọ̀ ọba Ìwó tó ń rí fẹ́ẹ̀sì tí wọ́n ń sọ wípé ó ń disrespect ìwọ mọyì àìmọyì àwọn bàbá ńláńlá bàbá àgbàlagbà tí ọba Ìwó ti disrespect ó rò wípé àwa Yorùbá rò pé oríwo òpé ni ibi táwọn bàbá wa ti sọ fún wa wípé ká máa respect àgbàlagbà pé ká máa bọ̀wọ̀ fún àgbàlagbà ibẹ̀ náà ni wọ́n ti sọ fún wa wípé ó pàdé àgbàlagbà lọ́nà olóòfẹ́ gba ọgbọ́n lọ́dọ̀ ẹ̀ ṣé ìwọ mọ̀ pé wéèrè ló yà títí tó fi dàgbà ni ìwọ tó bá lọ́gbọ̀n wà á understand wípé báwọn bàbá wa ṣe sọ fún wa wípé ká máa respect àwọn àgbàlagbà tó at the same time wọ́n ti sọ fún wa wípé ká máa mọrú àwọn àgbàlagbà tá máa respect kò ń ṣe wọn àwọn àgbàlagbà tí ò lọ́pọlọ bíi ti emir Ìwó àti Ìwó Alifufu ẹ̀yin méjèèjì ẹ̀ lè rí respect because ẹ̀yin ò respect àwọn tó ju ẹ̀yin lọ àwọn tó ju bàbá ńlá kú bàbá ìyálàjà yín lọ òun làwọn òrìṣà tẹ́yin ń dárúkọ anyhow èèyàn ni wọ́n ọ̀ ń ṣe gi o rò pé gi ni wọ́n lè àbò rò pé wọ́n kàn sọ wọn lẹ̀ no àwọn kan ló wá láti ni wọ́n bí àwọn náà bímọ wọ́n náà mọ́ from generation báwọn bàbá ẹ̀ bó ṣe wá láti Mali tí wọ́n tó ti fi dórí ìwọ bẹ́ẹ̀ làwọn náà ṣe ní ọmọ tí wọ́n ìwọ máa mú ẹnu wàá máa sọ̀rọ̀ tí wọ́n ní àwọn wá ń béèrè fún respect ẹ bá ń tẹ love and like ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ kó gbé lọ ó wá rò pé ìwọ deserve respect ó deserve any respect ó deserve any respect kò sí respect kankan fún ẹ àti wọ àtọ Olúwo whatever tó ń sọ kò sí kankan tó deserve respect ní ẹ̀yin méjèèjì. ìṣesí tó wà lóní kẹ́ ẹ má balabale odidi ọba àlù ló ń pè ní Mr. Rashidi. wọ́n ó tiẹ̀ try tó fi Mr. sí Rashidi lórúkọ ẹ̀ Rashidi yìí ò ń ṣe ọba ìlú kọ́ nìyẹn yìí ò represent ọba Yorùbá sórí tó bá represent ọba Mali níbi táwọn family ẹ ti ń bọ̀ náà well àyàndẹ́ á fún ẹ orí pòun náà ti sọ pé emir ni òun orí pòun náà ti wé kíní yẹn tẹ máa ń wé yẹn ó ti wé rí tó bá jẹ́ pé bẹ́ẹ̀ yẹn ọba Mali ṣe máa ń ṣe nìyẹn àwa dáṣì ẹ ní Rashidi lórí pé bọ̀dá yìí tún fi Mr. Rashidi ṣe mi ò ní bẹ́ẹ̀ fi Mr. Rashidi lórúkọ ẹ̀ yìí ò ń ṣe ọba kò ń ṣe ọba láíláí that is not ọba ilẹ̀ Yorùbá. We have rejected him as ọba because only position tó wà yẹ kò ń ṣe ìsìlámù ló create yẹ ṣó ti yẹ ìsìlámù kan ló create àwọn bàbá ńlá bàbá wa tó ń tàpá sí tó ń bú wọn tó ń demonize wọn lójoojúmọ́ àwọn ni wọ́n create ibi tó wà yẹ ìwọ wá expect pé kí àwa ọmọ ká wá respect àbí kò ní da fún Rashidi ni àbí wà àti Rashidi àbáyé yín fẹ́ blow ni ẹ̀yin ṣinú respect òṣìwò lẹ́ ń bẹ̀ àbí kò ní da fáyé respect fún ẹ̀yin méjèèjì ẹ̀yin respect àwọn tó wà wájú yín ẹ mọ̀ pé gbà fún múrí ni gbà fún gbàdà ẹ mọ̀ pé nǹkan tẹ́yin bá ṣe lẹ́ máa gbà ẹ̀yin wá respect ẹ̀yin ò respect àwọn tó ju bàbá ńlá kù bàbá ńlá yín lọ ẹ dẹ̀ rò pé àwọn offspring wọn inú wọn máa dùn bẹ́ẹ̀ ṣe ń treat wọn even though pọ́n ti lọ tán ìwọ tó jẹ́ wípé tí wọ́n bá sọ̀rọ̀ Muhammadu báyìí wàá fẹ́ máa ní high blood pressure ni wàá máa fò kiri lórí ibi tó jókòó sí Muhammadu tí ò family yálàyà bàbá ẹ tó jẹ́ wípé ìwọ àti àwọn family Muhammadu ẹ fi kọ́kọ́ jọra yín àwa wá mọ̀ pé àwọn bàbá ńlá bàbá ti wà àjọ wọn ẹ wá máa bú wọn ẹ wá káwa máa respect yín kò ní dá fáyé respect àbá ti respect yín ni. ọba òṣìwò kò ń ṣe ọba Rashidi yẹ ò ń ṣe ọba as far as we are concerned. ìwọ tó jẹ gbé sinapa bí kí ló gbé dání kò séyìí tó kọ ẹ orí pé òun mu ṣìnáàbù ti tiẹ̀ ó mú ojú táyé gbogbo ayé rí kò ń ṣẹ̀yìn tẹ́ máa lọ bu ṣìnáàbù sínú àgé ṣó ti gbọ́ kò ń ṣẹ̀yìn tẹ́ máa bu ṣìnáàbù sínú àgé àlù àládẹ́ lọ́rọ́ tẹ́ máa ṣe bí ẹni pé omi àlù àlálẹ̀ mu
ẹ̀yin aláyé pretend ti fọ́lé ayé yín gbogbo nǹkan tẹ́lẹ̀ kí tẹ́ ní káwọn èèyàn má ṣe ń ta gbogbo ẹ̀ lẹ́ ń ṣe nu kọ̀rọ̀ lé yín òun mo ṣìnàbù ó mu ẹnẹsí ó mu gbogbo ayé lórí ẹ̀yin tẹ́ máa dá sí yín tẹ́ máa dá sínú àgé tẹ́ máa lọ máa jí mu ẹ̀ lẹ́ ń ṣàlù aláwèrè àṣẹ ṣìnàbù lẹ́ máa mu àbọ́tí fílẹ̀ òun ló ní jẹ́ kó mú kò sí èyí tó kún ẹ̀. àdánwò ni tó gbé dání ẹ̀ kò ń ṣàdánwò gbẹ́nu lọ kò ń ṣàdánwò kò ń ṣàdánwò ẹ̀yin náà mo ti yín ní kọ̀rọ̀. ọba tèmi ò ní máa tàpá sí kó máa bú àwọn alálẹ̀ tèmi ọ̀ṣẹ̀dá tó tẹ̀gbẹ̀ tó tẹ̀gbẹ̀. àbí o alábíyẹ̀rù dákun mo fẹ́ kó tó bá máa ṣe next video alábíyẹ̀rù tó bá ṣe next video jọ kí èṣù kó kí wábi tó ti wá. ṣẹ́tìrí ẹlẹ́nu jọ̀bọ̀jọ̀bọ̀ ṣẹ́tìrí ẹlẹ́nu gúngùn kí ègún wọ́dẹ̀ ń wá respect níbo ló ti fẹ́ rí àbò ti rí respect ni ṣọ́ra àwọn wèrè tó ń ṣáná kúmù ńlá yìí ṣùgbọ́n àná ọ̀rọ̀ bí ká fún ẹ lọ́ndà kọ́mẹ́tì àwọn yẹn ló máa fún ẹ respect o lè rí respect ọmọ Yorùbá gidi torí ẹ pé ìwọ àti Rashidi ẹ lè rí respect ọmọ Yorùbá gidi tí orí ẹ pé láyé àwọn sùsùsùsù tó ń tẹ̀lé yín lẹ́yìn yẹn lè rí respect wọn torí wọn ò pé tí wàá sọ fún wọn wípé 140-something years ni ànábì kú táwọn náà dẹ̀ máa gbà fún ẹ bẹ́ẹ̀ àwọn ẹni tó kú ní 600-something years ago má sọ̀rọ̀ ẹ lọ. àwọn alálẹ̀ ti tiẹ̀ lọ kí Ọbàtálá kó kí wábi tó ti wá kó làwọn bá kọ́ sínú ìwé náà ni bí èso orí afẹ́fẹ́ báyìí kó jalè jẹ ní kó kí wọ́n tó ti wá tó bá máa wá parí gbogbo ẹ̀ tó bá kí wọ́n tán wá sọ báyìí pé tó gbogbo ọjọ́ tó bá kú o ògùn ni kó pa ọ́ gbogbo ọjọ́ tó bá kú o èṣù ni kó pa ọ́ gbogbo ọjọ́ tó bá kú o Ọbàtálá ni kó pa ọ́ torí mi lè sọ báyìí wípé ẹ̀mí rẹ̀ á kú o Àlàbíyẹ̀rù ẹ̀mí rẹ̀ á kú o gbogbo ọjọ́ tó bá kú kí má kúrò ọjọ́ fún ẹ gbogbo ọjọ́ tó bá kú kẹ́mi rẹ̀ gùn tó gùn gbogbo ọjọ́ tó bá kú èṣù ni kó pa ọ́. ẹ wo bó ṣe ń ké torí Kùránì tọ́jọ́ ló ṣe ń ké báyìí o ara Mali. torí mi sọ báyìí gbogbo ọdún tó bá kú bó ṣe kí n pẹ́ àtẹ̀mí ìpìlẹ̀ mi Allah Ọlọ́run kó pa wá. ok wá gbèsè ẹ ṣe rí fídíò yìí tí n bá ti ṣe tán máa bá yín gé kéékèèké segment by segment kẹ́ bá lè enjoy ẹ dáadáa torí mo mọ̀ pé ó máa gùn mi mọ̀ bóyá mọ̀ kó ti máa ju 1 hour lọ báyìí. now Alifufu mo fẹ́ educate ẹ̀ ń bì kó listen dáadáa kó la etí ẹlẹ̀ kó gbọ́ mi. sórí èṣù bára mi èṣù ọ̀dàrà bára mi ògún láká ayé ọ̀ṣìmọ̀lẹ̀ ìyá mi ọ̀ṣun ṣẹ̀ǹgẹ̀ṣẹ́ olóyin àyàn àwẹ̀dẹ kó tó wẹ mọ́ ìyá mi ọya òrìrì bàbá mi ṣàngó gbogbo àwọn tó dárúkọ yẹ mo mọ̀ pé o mọ̀ gbogbo wọn tán ìwọ̀nba tó dárúkọ yẹ now listen to me and listen carefully wọn ń pààyàn tó ti yẹ kò sí kankan nu wọn tí Elédùmarè fún ní agbára láti pààyàn ṣó ti yẹ báyẹn jẹ́ wá explain nǹkan tó mọ̀ fún ẹ sórí àwọn tó ń rí yẹ they are clean mímọ́ àwọn èèyàn mímọ́ ni wọ́n àwọn irúnmọlẹ̀ wa mímọ́ ni wọ́n wọn ò gbàdọ̀tí wọn ò gbàranù tó o bá fi wọ́n búra èké tó bá fi wọ́n búra èké pé bí irúsẹ̀ àwọn tó máa búra èké ní táwọn bá ṣe báyìí kógun pa àwọn tó dẹ̀ jẹ́ pé kíní yẹn wọ́n ṣe ikú ó ní nǹkan tí wọ́n ń pè ní ikú nínú ìṣẹ̀ṣe wa ajogun ni Elédùmarè ló dá ìtorí ẹ̀ làwa ṣe máa ń sọ fún yín wípé Elédùmarè tiwa bó ṣe dá rere ló ṣe dá ibi tibitire lolódùmarè dá lé ayé bó ṣe máa ń sọ nìyẹn ṣe rí ibi tó bá kọjú síyàn kan ó lè jẹ́ ire ni ó máa jẹ́ sẹ́lòmíì nǹkan tó mìíràn nìyẹn nǹkan tó ń ṣẹlẹ̀ séèyàn kan sì tó bá jẹ́ ibi lọ́dọ̀ ẹlòmíì ó lè jẹ́ ire ló máa jẹ́ lòmíì náà mo máa fi ikú ṣe example fún ẹ sórí ikú ajogun kan ni ajogun tó jẹ́ wípé ó máa ń dúró de circumstances ni ó máa ń dúró de circumstances pé nǹkan tó yàn máa fi kẹ́wọ́ òun ni bí wọ́n ṣe kọ́ wa nínú ìṣẹ̀ṣe nìyẹn gbọ́dọ̀ ṣe rí nìyẹn fún ẹni tó bá ní làákàyè tó bá gbọ́ dáadáa tó bá wá lọ fi ògún búra pé tó bá ṣe gbá yìí kógun pa ẹ́ ikú ti dúró díẹ̀ ó ti dúró díẹ̀ immediately tó bá ṣe kinní yẹn tó ti jẹ́ wípé irọ́ ló ń pa ògún ò ní protect yẹ o tó bá jẹ́ wípé ó yẹ kó ògún protect yẹ tẹ́lẹ̀ tó bá jẹ́ wípé ò ṣe kò sí nǹkan tó máa ṣe ẹ́ tí nǹkan kan bá fẹ́ ṣe ògún máa protect yẹ kò sí nǹkan tó máa ṣe ẹ́ ògún ní agbára yẹ ó máa protect life ẹ ikú ò ní ráyè ṣe anything fún ẹ ṣùgbọ́n tó bá wá parọ́ tó tún wá fi ògún ṣe ẹlẹ́rìí èké tó ní tó bá jẹ́ wípé ìwọ ló ṣe kí ni kó ògún pẹ́ tó lè jẹ́ pé èké ni irọ́ ló ń pa ògún kan máa tì ẹ́ ni ikú á bá hàn ẹ́ so ikú is what we call ajogun
tó jẹ́ wípé ó máa ń wá opportunity ìwọ tó bá ti lọ ṣòṣì tó lọ fi àwọn irúnmọlẹ̀ wa búra wo wàá kàn rọra kó sẹ́nu kú ní pàmpù abákú àwọn wèrè abá ní ègún ló pa o ṣàgédé pa o kìnnìkan ló pa o irọ́ ni ikú ló pa ajogun ikú ló pa ṣùwárí ikú yẹ in another way Elédùmarè tún fi ṣe ọmọ aráyé lóore because tó bá dàgbà tó bá dògbó Ọlọ́run má ṣe wá lẹ́ni tó máa dàgbà tọ́tọ́ tún máa tọrọ kú fún ẹ máa ń gbọ́ táwọn tí Yorùbá máa sọ bẹ́ẹ̀ pé àní dàgbà débi pé wọ́n máa tọrọ kú fún wa so Elédùmarè fi ikú yẹn bless wa tó bá ṣe dáadáa ikú yẹn máa mú ẹ lọ gẹ́lẹ́ ní time tó yẹ kó mọ lẹ́yìn ìgbà tó ti dàgbà tó ti darúgbó irú ikú yẹn ni ó máa ń wá látọ̀dọ̀ Olódùmarè direct kò ń ṣe kó àfọwọ́fà irú èyí tí èèyàn tó parọ́ because mi àfọwọ́fà ni èyí tí èèyàn tó parọ́ tó wá tún wá fi Ògún ṣẹlẹ́rìí àbó fi Ṣàngó ṣẹlẹ́rìí àbó fi Ifá búra ṣó ti yẹ nígbà tí ikú yẹn bá dé Ṣàngó ò ní gbà ẹ́ because ó ti dẹ̀ tí Ṣàngó dẹ̀ ní gbàdọ̀tí sára ó ti dọ̀tí Ògún pẹ̀lú rọ́ Ògún ò dẹ̀ ní gbarọ́ sára but aláwù tí yín máa ń gbarọ́ sọ pé báwo làláwù ṣe ń gbarọ́ sọ pé báwo làláwù ṣe ń gbarọ́ wọ́n ní Àlìfùlání ọkọ Bobrisky ẹ má jẹ́ rẹ́rìn jù sọ pé báwo làláwù ṣe ń parọ́ ṣe rí Kùránì yẹn òun lẹ fi bá Nàìjíríà jẹ àti ilẹ̀ Yorùbá lápapọ̀ gbogbo àwọn politicians yín tí wọ́n sún ẹ̀yìn sórí oyè lọ́dọọdún Kùránì àti Bíbélì ló fi ń sún ẹ̀wọ̀n yìí tó bá bí yàrá ìyá bàbá ńlá ku ẹni of àwọn politician yín dà ẹ lọ fi Ògún kẹ́ fi búra fún wọn tàbí kẹ́ fi ìkan lára àwọn irúnmọlẹ̀ wa tí wọ́n gba nọ́nsẹ̀nsì yẹ bí ìṣọ̀pọ̀nà ẹ fi búra fún wọn bàbá mi kẹ́ fi búra fún wọn kẹ́ fi Ṣàngó búra fún wọn tó bá bí wọn dá kọ́kówó jẹ tó bá ti kówó jẹ báyìí tí wọ́n bá kówó jẹ tí ò yẹ kọ́kó jẹ wọ́n ti fi ẹrẹ̀ rá irúnmọlẹ̀ yẹn nìyẹn ikú àwa rọra dúró sẹ́gbẹ̀ẹ́ kan ní yes o ti búra pé wàá ṣe dáadáa o ti kówó jẹ ikú àbá gbé wọn gbèrú wọ́n bá ní Ṣàngó ló pa wọ́n wọ́n bá lóògùn ló pa wọ́n irọ́ ni o ikú ló pa wọ́n kì í ṣe irúnmọlẹ̀ ṣó ti rí pé Allah ní ò lágbára bọ́n ṣe ń fi Kùránì wọn búra kí ni Allah rí ṣe fún wọn ẹ̀yin lẹ máa ẹ̀pù Allah ẹ̀yin lẹ ẹ̀pù Allah àwọn ọmọ àlọ́ rí bọ́ ṣe máa ń gírí àwọn èèyàn fẹ́ẹ́ ogbé kokéènì lásán ní kíní ogbé wọ̀lú wọn fẹ́ẹ́wù ni ọmọ gé àwọn ọlọ́mọ ẹ̀pù Allah ò lè ẹ̀pù rẹ̀ ṣó ti rí sìn pé Allah ò tiẹ̀ lágbára láti pàwọ́ bó ṣe wà ẹ sọ pé ìwọ sọ fún bàbá ẹ sọ fún Ògún sọ fún èṣù pé tó bá ti dàgbà kó pa èṣù kan ló máa pa bọ̀dá ọ̀dẹ̀ bọ̀dá tí ò mọ nothing Alifufu bọ̀dá Alifufu mọ nada. You are an illiterate, and it's because you are choking your mouth to them so broken. You dey choke your mouth for another person matter. You no concern you. You be Omo Mali. Wetin dey find for Yoruba history? Wetin dey bring your mouth? Dey choke am for Yoruba stuff. Go come and make you come tell us Mali history. No come dey tell us Yoruba history. So here it's because you don't stay in your lane. That's okay. So fún èṣù kó wá pẹ́. So fún kìdí kan kí wá pé olódo ni ẹ ò mọ nothing. You are a bombo. You don't know nada. None of our irúnmọlẹ̀ did Olódùmarè give that power to kill. Àwọn irúnmọlẹ̀ wo ń pààyàn wọn ò ní agbára láti pààyàn. Èèyàn tí ajogun tí Elédùmarè fún ní agbára láti pààyàn òun ni ikú lórúkọ ẹ̀. Ikú máa ń fi nǹkan kẹ́wọ́ ni. Àrùn lè ṣe é. Tó bá ṣe bóyá ní kó rúbọ ò rúbọ tó lè mú àrùn yẹn kúrò lára tó jẹ́ pé kì í ṣe ordinary àrùn ọwọ́ ní pé kó rúbọ ò rúbọ ikú á dẹ̀ rọra ṣe kí ní àlọ́ opportunity but tó bá jẹ́ pé o rúbọ tó bá rúbọ èṣù tó ń dárúkọ yẹn bàbá tiwa bára mi ọlá ìlú òun ló máa bẹ́ẹ̀ gbé ẹbọ yẹn àwa bẹ́ẹ̀ gbé lọ bá ikú máa jẹ ẹbọ yẹn àwa lòun pọ̀ òun fẹ́ lọ pẹ́ ikú máa ní kíni bàbá mi ṣọ̀dára ní kíni oúnjẹ tí mo gbé fún ẹ yìí ẹni tó ń ṣàìsàn yìí ló fún ẹ ó ti jẹ báwo ló ṣe fẹ́ pa èèyàn kì í jẹ oúnjẹ èèyàn kó yàn tún pa èèyàn o lè jẹ oúnjẹ kó tún pa ikú àwa lọ ṣó ti rí bó ṣe work but ẹni tó dé ìjà tí wọ́n ní pé kó rúbọ tí ò rúbọ tí kú bá dé téṣù ọ̀dàrà gan bá rí ó máa rọra máa wò ni kò sí ó máa dún èṣù ọ̀dàrà but that is the law òfin ni you cannot do it that is the law tí orí ò bá ti yọ ẹ́ téṣù ọ̀dàrà ò bá ti yọ ẹ́ ikú máa mú ẹ straight away ni. That is our own belief. That is what we practice. That is what our ancestors told us. And that is what we are going to go with. We are not going to go with your nonsense book. Ṣó ti yé ẹ.
bẹ́ẹ̀ ni bàbá mi ikú kì í jẹ oúnjẹ ẹni kó tún pa ẹni bẹ́ẹ̀ ni ẹ ṣeun bàbá mi fádàrè. So Alifufu ṣó ti gbọ́ báyẹn Allah ò lágbára láti pààyàn ẹ̀yin lẹ máa help ẹ̀. Mo fẹ́ kẹ́ gbọ́ bí tó ti sọ pé ẹ máa gbọ́ o ní ìfẹ́ fẹ́nu mi sọ. Ráwọn alálẹ̀ rẹ̀ torí pé ọba wo sọ pé kò sí ti ń jẹ́ òòṣà ló pè ní Mr. Rashidi. Ṣàngó oníkó pa ọdún tó bá kú. Ayé ẹ Ṣàngó ń pààyàn kó gbé gbogbo ẹnu ẹyẹ sọ̀hún ẹlẹ́nu yánmọ̀yánmọ́ abájọ tó ṣe ń pè ní àlìfù lẹ́dẹ̀. Ṣàngó kì í pààyàn tó bá ti Alifufu tó bá ti sọ pé ò ní dẹ̀yìn láti máa mú ẹnu ẹ yánmọ̀yánmọ́ ẹ sí àwọn òrìṣà wa you will hear me mi ìwo ṣó ẹ láti jọ yìí o mi ò wò mi mọ nǹkan tí bóyá spirit eégún because ọmọ eléégún ni èmi ọmọ eléégún ìdílé eégún ni mo ti jáde bóyá spirit eégún ló mú mi lọ wo ṣó ẹ mi ìráyè láti jọ láti wo ṣó so mi ìmọ̀ bóyá o tẹ̀ ti ṣe rubbish bí mo ṣe wọlé báyìí orí mi gbóná ní òru tí mo wò ni because mo ń ṣe nǹkan lóru mo wá ń wo ṣó ẹ ni mo fi wo ṣó ẹ what o ni wo kó má ṣe tension kí má rí kó jẹ́ yọkan ló ṣe máa fún ẹ jẹ báyìí bí mi máa fún ẹ jẹ ni tó fẹ́ rídíkù ara ẹ̀ o fẹ́ rídíkù o fẹ́ wọ́ rẹ̀ lórí street Facebook a máa wú ẹ gidigidi a máa wú ẹ seriously tó bá lè fèsì Muhammadu àti Kùránì ẹ̀yẹ because o níran o mọ bí tẹ́ ti wá mọ́ Mali lẹ ti wá fàyè o mọ bẹ̀bọ̀ tó o lè padà síbẹ̀ so o mọ nǹkan tẹ́ ń ṣe ń bẹ̀ dó ìsìlámù ti gba Mali náà mọ́ wọn lọ́wọ́ bọ̀ mo mọ̀ káwọn tó sì máa ṣe ṣẹ̀ṣẹ̀ wọn náà sì máa wà ń bẹ̀ ó lè má pọ̀ má dárúkọ ìṣẹ̀ṣẹ̀ oníṣẹ̀ṣẹ̀ má fẹnu ba àwọn ancestors wa jẹ́ who are you to them who are you ó ń ṣọmọ Yorùbá náà ó kì í ṣọmọ Yorùbá tó bá jẹ́ ọmọ Yorùbá ni kódà máa fi ẹlẹ́ ni because àwọn tó bá jẹ́ ọmọ Yorùbá gbọ́dọ̀ tẹ́jẹ́ Yorùbá bá ràn lẹ́lẹ̀ àwọn irúnmọlẹ̀ ló máa dáṣẹ̀ rí àtò tó fẹ́ mi tẹ̀ ní wọ́ọ̀dù ẹ̀ bó ìwọ ṣọmọ Yorùbá má wà bíbá ẹ̀ kó wá máa sọ rubbish kó wá máa kó ìkókòkò sí orí àwọn èèyàn fún wa èyí tẹ́ ṣe èyí táwọn bàbá ńlá kù bàbá ẹ̀ ṣe ó ti tó ẹ ti wá láti Mali ẹ ti wá gba Ìlọrin ẹ dúró ní Ìlọrin yín kẹ stop ṣe rubbish. Kó abúlé mi pé yes ó gbà wípé àwọn yẹn ní alálẹ̀ rẹ̀ ẹ̀dẹ̀ máa bọ́ sórí social media kí ló ọmọ bàtálá níbo ni ọyá wọlé sí. kí ló kún ẹ gbẹnu òṣì lọ kó gbẹnu rubbish ẹnu ẹlẹ́dẹ̀ lọ kí ló kún ẹ bí tó yá wọlé sí kí ló kún ẹ ìwọ family Yorùbá ni family Ọya ni so family Karo Ojire ni what's your business with that. Kí ló kún ẹ níbi tó yá wọlé sí lọ wá bí táwọn òrìṣà tí yín náà wọlé sí ní Mali kó stop ṣe rubbish kí ló kún ẹ ibo ló yá wọlé sí ibo ló kí ló kún ẹ pẹ̀lú Ọya ó family Ọya ni ó family Ọya ni Alifulani ni ìwọ náà Fúlàní ni ẹ Mali ni ẹ ó family Ọya kí ló ń béèrè Ọya fún kí ló ń béèrè bí tó kí ló kún ẹ pẹ̀lú ẹ. bàbá ni Ọya wọlé ìlú wo ló wọlé sí níbo ìlú yẹn wà Ọya wọlé sí lera ṣe ń gbọ́. Oh my goodness. O ní làákàyè Alifufu àgbàlagbà aláìní làákàyè you don't have brain o ní làákàyè yes o ní làákàyè continue. Alabi ẹ lọ sí iṣẹ́ ìṣọba tèmi ẹni àádìwò ni nítorí pé ẹnikẹ́ni tó bá lò nífẹ̀ẹ́ tó ti wá tí o bá dá nínú kó tó bá nínú tí a gbìyànjú àti tó ṣe kó lè bá a dání ní tó bá dá a lè tó ṣe èyí tó gbé ìjẹun fún mi. gbogbo ẹ̀yin tẹ́ ń kọ́ pẹ́ẹ́sì yẹn gbogbo ẹ̀yin tẹ́ ń kọ́ pẹ́ẹ́sì sórúkọ mi yẹn àtẹ̀yìn àti ìdílé yín ẹni balẹ̀ tẹ́ ìbànújẹ́. olùsì ọdẹ èjì pẹpẹpẹ prince àtòkò wa balẹ̀ jẹ́. ṣe lọ́ọ̀yà wèrè lọ́ọ̀yà child and bail tó wálé ayé ẹ̀ kó o pè é. gbẹ́nu sọ̀hún kó pe lọ́ọ̀yà ká gbọ́ nǹkan tó fẹ́ sọ. mo ń bọ̀ bọ̀dá mi mo ń bọ̀ jàre. ṣe rí lọ́ọ̀yà charge and bail mo ń bọ̀ o mo ń bọ̀ o mo ń bọ̀ o ẹgbẹ́nu dákẹ́ mo ń bọ̀ o mo ń bọ̀ o. ṣe rí lọ́ọ̀yà tó fẹ́ pè yìí lọ́ọ̀yà charge and bail yìí ló máa ń sábà pè ní gbogbo ìgbà òun ni ìkan lára àwọn moderator ẹ̀ lórí Facebook
lọ́yà yìí ló pè lọ́jọ́ kìíní àná tẹ́ bá rántí nígbà tí Sheikh Labeeb Lagbaji tí wọ́n sáàvù TaniOlohun nínú prison tí TaniOlohun ò gbà tẹ́ bá rántí lọ́yà yìí òun àtẹ lọ́dọ̀ ń ṣẹnu yánmọ̀yán pé bí o ti gbáyé 14 days ní àwọn jọ́ọ̀jì máa fún ẹjọ́ ta ló rántí mi mọ̀ bóyá ewo ṣó yẹ tó ṣe bó ṣe gbáyé wọ́n fún ẹ ní lẹ́tà nínú prison ò gbà 14 days ló wá lò 14 days ní jọ́ọ̀jì máa fún ẹ bẹ́ẹ̀ lọ àwọn méjèèjì ń sọ̀rọ̀ bí ẹni pé àwọn gangan ládájọ́ bẹ́ẹ̀ làwọn méjèèjì ń sọ̀rọ̀ bí ẹni pé àwọn gangan ni wọ́n fẹ́ dájọ́ 40 days yẹ pé pé kò tiẹ̀ hànú ẹ̀ rárá pé kò tiẹ̀ gbà rárá 14 days ló máa lò kó tiẹ̀ tó bẹ̀rẹ̀ sí ní máa san kankan rárá lọ́yà charge and bail yẹn náà kì í eléyìí kan US imam kọ́ leléyìí US imam kọ́ ní eléyìí ó ní lọ́yà charge and bail kan tí ó máa ń always pè sí program ẹ̀ ìyẹn admin ẹ̀ ní lórí Facebook ọjọ́ máa ń wà lórí show ni ṣóyẹ yín tó bá ti pè yẹ báyìí ẹ̀kan ni lọ́yà tí ò níṣẹ́ àwọn aláìníṣẹ́ tó jẹ́ pé Alifufu bá ti pè lẹ́ẹ̀kan báyìí nǹkan tó bá níṣẹ́ tó ń ṣe Alifufu ò ní máa pè ẹ́ kó máa gbé kò síjọ́ kan tí Alifufu ṣe show tó máa pè tí ò ní gbé kọ́lẹ̀ immediately lọ́yà yẹn ló ń pè yìí òun ló ń pè yìí so ẹni tí ẹ bá gbọ́ lẹ́nu ẹ má fọ́ o irọ́ ti bà ayé wọn jẹ́ irọ́ ó ti bà ayé gbogbo wọn jẹ́ irọ́ yẹ aláwọ̀ wọn aláwọ̀ ẹ̀ pé kọ́ máa parọ́ because aláwọ̀ fúnra rẹ̀ olórí onírọ́ ni ṣó ti yé yín òun gangan ni head boy wọn nínú irọ́ so ẹ má fọ́ fúnrọ́ ẹ má gbọ́ lọ. ó gbé wá náà nìyẹn tí Facebook bá gbé wá ó gbé wá náà nìyẹn. Jóná dànù. Ẹ rò pé ọmọ àlè lélẹ́yìí ni ẹ rò pé ọmọ àlè lẹ́ni yìí. Wọ́n ní èdè Canada, Amẹ́ríkà ló ń gbé. Wá mú l'Amẹ́ríkà. Má tiẹ̀ tí dúró kó wá sí Nàìjíríà. Wá sí Amẹ́ríkà kó wá mú. Wá sí Amẹ́ríkà. Ìwọ bó ṣe wà yìí. Continue gbogbo rubbish tó ń ṣe yìí wá rí pé o tiẹ̀ ó máa ban yẹn permanently ni ò ní rí Amẹ́ríkà òun gọ̀wọ̀ mọ́. Nonsense. Bèrè lọ́wọ́ àwọn fámìlì ẹ̀ tó wà l'Amẹ́ríkà bí wọ́n mọ̀ pé gbogbo rubbish tẹ́ ń ṣe Nàìjíríà yẹn ẹ lè dánwò ní Amẹ́ríkà àwọn fámìlì ṣebí àbúrò ẹ̀kọ́ wà níbi tán ní Àlìfùlání lòun náà jẹ́ bèrè lọ́wọ́ ẹ̀ pé gbogbo òṣì tẹ́ ń ṣe Nàìjíríà rà nìyẹn ṣé òun lè dánwò níbí ìtọ́ bá bí ìyá yín dá kóun wá dánwò bèrè lọ́wọ́ ẹ̀ bóyá ó bí ìyá ẹ̀dá kó dán gbogbo rubbish tí gbogbo yín dánwò Nàìjíríà yẹn ó lè dánwò tí Amẹ́ríkà bá dàbí yín tí ìwà àwọn Amẹ́ríkà tó bá dàbí ìwà wèrè tí gbogbo yín kó kiri ṣé yín máa lè wá síbí báyẹn wá dúró ṣé wàá lè máa sunkún kiri pé èèyàn kan borúkọ ẹ jẹ́ kó pé tẹ́rọ́rìsì ni wọ́n ṣe jẹ́ kó lọ Amẹ́ríkà wá mọ́ ẹ̀yin ìkà yìí ẹ̀yin ìkà abatẹnijẹ́ ẹ máa wò ẹ máa gbọ́ bí tó ti máa ẹ máa gbọ́ o yẹn fast forward wèrè díẹ̀. ṣé ń gbọ́ eléyìí náà tó ń sọ̀rọ̀ charge and bail lọ́ọ̀yà tó ń sọ̀rọ̀ bóyá òun gan-an kò mọ anything pa eégún o kò mọ nothing o because o lè péré ní sílàbù kó wá máa sọ̀rọ̀ ń pa eégún fún wa ń bíbà ẹ má gbọ́ lọ. gbẹ́nu sọ̀hún charge and bail lọ́ọ̀yà aláìníṣẹ́ ta ló sọ fún ẹ bẹ́ẹ̀ pé ẹ̀kú eégún ò ṣe sacred object kóró gbá lẹ́nu ẹ níbi tó wà lọ́hùn kóró gbá lẹ́nu ẹ ta ló sọ fún ìwọ pé ẹ̀kú eégún ò ṣe sacred object ta ló sọ bẹ́ẹ̀ mo ń fi àsìkò yìí mo ń fi pé gbogbo ẹ̀yin eléégún pátápátá ẹ̀yin bàbá wa tẹ̀yin ìyá wa tẹ̀yin sì wà nínú ẹ̀sìn yìí tẹ́ kúrò tẹ́ dúró all you need to do is ẹ jáde kẹ́ ṣe fídíò kẹ́ educate àwọn èèyàn nípa eégún àti ẹ̀kú eégún because wọ́n ti ń gbé kiri o wọ́n ti ń gbé kiri wọ́n ti ń gbé kiri pé ẹ̀kú eégún òun ṣe sacred object so ẹ need láti jáde because nǹkan tó sọ yìí bó ṣe máa spread kiri nìyẹn ẹ jọ̀ọ́ fún mi 1 minute mo ń bọ̀. ẹ má bínú jàre wọ́n ti ń gbé kiri wọ́n ti ń sọ wípé ẹ̀kú eégún kò ń ṣe sacred kò wà sacred irọ́ ni o irọ́ ni
ẹ má fọ́ o, ẹ jọ̀ọ́ ẹ̀yin ìyá wa àtẹ̀yin bàbá wa tẹ́ jẹ́ eléégún tẹ́ sì wá ń di kíní, ẹ jọ̀ọ́ mo fi Elédùmarè bẹ̀ yín, bó ṣe fídíò 5 minutes or 2 minutes ẹ ṣe àbáyín gbé viral, ẹ jẹ́ kí àwọn ayé mọ̀ wípé ẹ̀kún eégún is sacred, because ṣẹ́rí nǹkan tó ṣe yìí ó mọ̀ ṣe so that àwọn èèyàn máa fojú ojú yẹkẹrẹ bá wo ẹ̀kún eégún. Irọ́ ni o, ẹ̀kún eégún wà sacred. Àti Alifufu àti Ṣàjàmbé lọ́yà tí ò mọ nothing yìí kọ̀ọ̀kan náà làwọn méjèèjì Ìsìlámù ni o, ìwé wèrè tó gbé fún wọn ti kó wọpọ̀ lọ́mọ o. Eléyìí ó dà pé ọmọ Yorùbá ni ṣùgbọ́n ìwé yẹ òjè ìwé wèrè tó kàyọ ìwé wọn tó ń gbé kiri tó gbé fún wọn láti Mẹ́kà kò jẹ́ kọ́pọ̀ lọ wọn ṣiṣẹ́ mọ́ o. Ẹ̀yin tẹ́ ẹ bá jẹ́ léegun tẹ́ wá láti ìdílé eégún tẹ́ ẹ ń bọ eégún ẹ bá wa ṣe fídíò. Ẹ ṣe fídíò ẹ̀yin tẹ́ ẹ bá lè post ẹ̀ fún tẹ́ ẹ ní kiri ẹ send ẹ̀ sẹ́mi máa gbé sórí wọ́ọ̀lì mi máa gbé sórí page mi ẹ jẹ́ ká mọ̀. Ṣé tòótọ́ ni pé ẹ̀kú eégún ò wà sacred? Ṣé ẹ̀kú eégún ò ní mínì? Nǹkan tó mínì nìyẹn pé rubbish lẹ̀kú eégún nǹkan tí wọ́n sọ nìyẹn, ẹ jẹ́ kí wọ́n mọ̀. Ṣé rí àwọn wèrè tó ti ń compare ìjáàbù àti ẹ̀kú eégún? Ṣé ti rí àwọn wèrè? Ṣé ti rí wọn? Wọ́n ní pé ìjọ ń fi ẹ̀kú eégún wọ́n fi ń compare ìjáàbù. Ẹ jọ̀ọ́ ṣó make sense? Báwo ló ṣe jọra wọn? Báwo ni ẹ̀kú eégún àti ìjáàbù ṣe jọra wọn? Gbé ẹnu ẹ sọ́hùn, gbé gbogbo ẹnu wèrè ẹ sọ́hùn. Ẹ̀kú eégún ń ṣe aṣọ lásán. Tó bá ti dé wípé aṣọ wà lára material tó fi ṣe kò ń ṣe aṣọ lásán. Ṣó ti yé ẹ, ẹ̀kú eégún is sacred for your information. And stop spreading nonsense propaganda. Bẹ́ẹ̀ ṣe máa propagate ìwé irọ́ wèrè kiri nìyẹn. Ẹ̀kú eégún ò kì í ṣe aṣọ lásán. Eégún fúnra ẹ̀. So kó má da Kùránì pọ̀, kó má dà mọ́ ẹ̀kú eégún. Ó lè jẹ́ kí a lè fi Kùránì àti eégún kan lè fi wé wọ́n wọn. Can you ẹ lè fi Kùránì àti eégún wé ò parọ́ because bí yàláyà bàbá lákú Kùránì kó dúró lẹ́gbẹ̀ẹ́ ẹ̀kú eégún. Torí gbogbo ayé ló mọ̀ wípé ẹ̀kú eégún is natural. Gbogbo nǹkan tí wọ́n fi ṣe ẹ̀kú eégún pátápátá is natural. Kùránì yìí yẹ irọ́ ayé ló kún bẹ́ẹ̀. Irọ́ wèrè ló kún bẹ́ẹ̀. Irọ́ wèrè, irọ́ oríṣiríṣi, irọ́ ńlá òun ló kún bẹ́ẹ̀. So of course ẹ lè fi wé ẹ̀kún eégún. Ẹ̀kún eégún kò ṣe ẹgbẹ́ Kùránì in any ways. Ju ẹ̀kún eégún lọ. So tó bá lọ àtàkì lẹ́yìn máa lọ àtàkì eégún tó ń ṣe orò tẹ̀ tó ń káàkiri tiẹ̀ ní gbogbo tí ò ti stop anybody. Ó kàn kẹ́wọ́ ẹ̀kú ẹ̀ tó kú sórí tó ń káàkiri ẹnìkan máa sọ pé kí ló dé tí eégún gbọ́dọ̀ máa rìn ní títí báyìí kó lọ àtàkì ẹ̀. Ó ti àtàkì pé nǹkan tá a lè rò pé ó kì í secret sílé. Ìyẹn nìkan kọ́ ni sacred. Bàbá kò sẹ́ni tó ń bọ ẹ̀kú eégún. Ṣé ti gbọ́? Ṣé gbọ́ nǹkan tó sọ? Ó ní kò sí ẹni tó ń bọ ẹ̀kú eégún. Ṣé ti rí àwọn non-entities? Àwọn méjèèjì non-entity làwọn méjèèjì. Ó ní pé kò sí ẹni tó ń bọ ẹ̀kú eégún. Ẹ gbọ́ ẹ̀yin eléégún. Ṣé tòótọ́ ni pé kò sí ẹni tó ń bọ ẹ̀kú eégún? Ẹ bá wa jáde, kẹ bá wa ṣe fídíò, kẹ bá wa sọ fún wọn. Kẹ bá wa sọ fún wọn o. Àwọn onírọ́, àwọn oní propaganda wèrè. So ìgbésẹ̀ tó gbé yẹn ni wọ́n ti sọ pé ẹni tó bá lọ lo aṣọ àwọn agbófinró lọ́nà tó tàbùkù ẹ̀ tó ń sọ̀tẹ̀ tó rí dínkù ẹ̀ ẹgbẹ́ ó ti commit a crime. Bẹ́ẹ̀ náà ni ẹni tó bá ti lọ rí dínkù nǹkan tó jẹ́ secret object. So nǹkan tó wù mọ́ ni pé lábẹ́ òfin wọ́n ti kó categorize àwọn nǹkan tó jẹ́ secret object. Ó ń béèrè lọ́wọ́ ẹ ni o wípé ṣé tòótọ́ ni Kùránì jíjó ṣé lábẹ́ òfin kìnnìkan kò rí gbé jáde fún wa níbi tí wọ́n ti kọ́ pẹ̀lú black and white o. Kò rí o Ṣàjàmbé lọ yóò rí níbi tó ti kọ́ black and white o pé ẹni tó bá ṣe Kùránì báyìí ló máa ṣe fún o. Ẹ máa gbọ́ lọ ó ti fẹ́ tán. Kéèyàn máa ń sọ tàwọn tó jẹ́ pé wọ́n kà kún ẹgbẹ́ ìbúdà sọ yẹn gan sìn kò sí ti táwọn tí wọ́n oníṣẹ̀ṣe tí wọ́n ti bàbára ẹgbẹ́ ìbúdà ti ń sọ pé èèyàn kì í sọ ẹ̀kú eégún àwọn orí gẹ́gẹ́ bí secret object gan fún àwọn kan. Ta ló sọ fún ẹ bẹ́ẹ̀? Ṣé ti gbọ́? Ẹ̀yin eléégún wọ́n ní ẹ̀yin tẹ́ ẹ jẹ́ oníṣẹ̀ṣe tẹ́lẹ̀ tẹ́ ẹ pera yín ní eléégún pé ẹ̀yin gan rí ẹ̀kú eégún as a sacred object. Ẹ ti rí irọ́ ayé táwọn pípù yìí ń pa. Ẹ ti rí propaganda wèrè. Ayé yín ò ní da pẹ̀lú propaganda òṣì tẹ́ máa ń gbé kiri. Ó ní pé àwa eléégún gangan àti ẹ̀rí ẹ̀kú eégún as a sacred object. Ṣé ti rí kó rí àwọn pípù yìí ti dàrú?
ẹ ti rí pé ọmọ máa ṣe kíní, they are doing it intentionally. Continue. àwọn Yorùbá yàn fa wàhálà lórí gan bàbá wo epo epo ni. Torí wọn ti wá bá yín fa wàhálà, torí gbogbo wèrè tẹ́ ń ṣe wọn ò ṣe wèrè pẹ̀lú yín, wọn ò ṣe wàhálà pẹ̀lú yín. Ẹ wá rò wípé kò wà sacred, tí wọn kì í ṣe oníjàgídíjàgan bíi titi yín tí wọ́n fi yín lẹ̀ fún, tó fà yín lẹ̀ sáwọn òrìṣà lọ́wọ́, tó fà yín lẹ̀ sáwọn orúnmọlẹ̀ lọ́wọ́. Ẹ wá rò wípé kò wà sacred àbí? Okay. secret object or secret whatever tí wọ́n lè pè. so òun fi sọ́gbọ́n pọ̀lọpọ̀ àwọn pípọ̀ yẹn gbà bàbá ń sọ̀rọ̀ wọn kì í ronú dáadáa sentiment tó ti gbé sọ́kàn yẹn mischief tí wọ́n fẹ́ ṣe yẹn òun ló máa ń pa làákàyè mọ́ wọn ní ọpọlọ. Ta ló wà mischievous? Ta ló wà mischievous nínú ẹ̀yin alákatakítí jàgídíjàgan? Ta lẹni tó wà mischievous pẹ̀lú gbogbo statement tẹ́ make sí gbogbo ayé ti rí pé ẹ̀yin gangan lè wà mischievous? Ìwọ fúnra rẹ̀ ló fẹ́ nu ara ẹ̀ sọ wípé ẹ̀wọ̀n ń jà wọ́n kàn báyọ̀ fà kíní ọ̀ ní bá yín fà á. Bí eléyìí ṣe ti bọ́ bí Alifufu ti ṣe fẹ́ kún sí tó ń rọkùn tó ń ronú tó ń ran gbogbo ẹ̀ tó ti ní high blood pressure lórí ìjókòó. Wọ́n fà yín lélẹ́dùmarè lọ́wọ́ ni àtàwọn orúnmọlẹ̀. So ẹ̀yin gangan ni lẹ wà mischievous. Ẹ̀yin lẹ ní làákàyè. Bádà kan sọ pé ní country ibi tó wà tí wọ́n bá rí the burning of Quran as a criminal offence. Other countries wà tí wọ́n ti rí gẹ́gẹ́ bí criminal offence gẹ́gẹ́ bí crime. So kẹ wá lọ sí other country yẹ bó jẹ́ ìjẹ́ Nàìjíríà náà ni kẹ ti wá kẹ́sẹ̀ lẹ́sẹ̀ kẹ gbéra yín dìde kẹ wá sí country yìí kẹ wá sú ẹ̀ kẹ wá gbé pé ó jó Quran. Ibẹ̀ yẹn lẹ ti máa mọ̀ wípé Kenya tí wọ́n ti lọ extradite Nnamdi Kanu lọ́jọ́ kìíní àná, ibẹ̀ lẹ ti máa mọ̀ pé ó yàtọ̀ sí Amẹ́ríkà. Ibẹ̀ lẹ ti máa wá lẹ máa ti bojú yín báyìí lẹ ti máa lọ because gbogbo ìwà wèrè ìwà òṣì ìwà burúkú yín yẹn wọ́n wá jùlù yín lójú. Ibẹ̀ ló ti máa jùlù yín lójú. Nonsense. Ṣé nígbà tó ti wá sí orí internet ó ti affect sensibility àwọn people yẹn ó ti tọ́ wọn nígbà ó ti jẹjẹ wọn ó ti kàbùkù wọn pẹ̀lú nǹkan ẹ̀sìn wọn táwọn gbé lọ́wọ́ táwọn pàtàkì. Tí ẹlẹ́sìn bá ń tẹ̀sí ẹ̀ tí ò bá pàtàkì àwọn nǹkan tó fi ń tẹ̀sí ẹ̀ kò sẹ́ni tó máa bá pàtàkì ẹ̀. Ṣé ti gbọ́ o ẹ̀yin bàbá wa àtẹ̀yin ìyàwó oníṣẹ̀ṣe mo mọ̀ pé èèyàn ń ṣe oníjàgídíjàgan mo mọ̀ pé èèyàn ń ṣe alákatakítí. Ṣé ti gbọ́ àwọn tó ń sọ gbogbo alámọ̀ pé pákéjì ni wọ́n ń lò, gbogbo alámọ̀ pé pàtàkìlization ni wọ́n ń lò, gbogbo alámọ̀ pé òfútù fẹ́ tẹ̀ lọ gbé dání. Àwọn tó ṣíwájú wọn ti fogun gba gbogbo ẹ̀, wọ́n ti spread ìwé. So àwọn tó wà ń sìn yìí pàtàkìlization ni wọ́n ń lò. Ẹ jẹ́ káwa náà pàtàkìláìsì tiwa. Ẹ má jẹ́ ká mú ní yẹrẹ pé àwọn ò lè ṣe jàgídíjàgan bíi tiwọn dó o. Ṣé wá rí àwa tá ń jáde tá ń sọ̀rọ̀ ìyàwó tá ti ṣeré lọ sínú ẹ̀sìn wèrè wọn tá ti jáde tá ń sọ̀rọ̀ ẹ wá fi wálẹ̀ ẹ jẹ́ ká máa fèsì wọn. Nǹkan tẹ́ bá fi lè máa ràn wá lọ́wọ́ ní backyard ní ẹ̀yìn níbi tẹ́ ti ń ṣèwúre sáwọn orúnmọlẹ̀ ẹ máa fi ràn wá lọ́wọ́ àmọ́ pé ẹ̀yin ò lè ṣe gbogbo eléyìí táwa ń ṣe because ẹ̀yin ò brought yín up bẹ́ẹ̀. Elédùmarè mọ̀ nǹkan tó ń ṣe àwọn gbarúmọlẹ̀ mọ̀ nǹkan tó ń ṣe tó fi ti irú àwa báyìí lọ sínú ẹ̀sìn wèrè méjèèjì. Ṣó ti yé yín? Ó ti mọ̀ pé tó bá tó stage kan àwa tá a jáde láti inú wọn wá náà la máa wá fèsì wọn. Òun ni wọ́n ń pè ní ọmọ náà là ń rán síná. Ẹ̀yin ti jẹ́ ń tùjù kí dé ìṣẹ́jọ́ yín torí wípé bẹ́yìn ṣe bọ́ ṣe bring ẹ̀yin up nìyẹn. Ṣó ti yé yín? So ìwúre ni kẹ́ máa fi ràn àwa lọ́wọ́. Pé báwọn orúnmọlẹ̀ báwọn òòṣà tí wọ́n ṣe ń gbẹnu tí wá sọ̀rọ̀ yìí ká continue láti máa ṣe ká máa dìbọ́ǹkì gbogbo ọ̀rọ̀ wèrè tí wọ́n ń pa kó má máa flies lọ mọ́ kí gbogbo ẹ̀ stop kí gbogbo rubbish yẹn stop kí wọ́n fèsì Muhammadu wọn káwa náà fèsì tiwa but tí wọ́n bá ti sọ pé àwọn ò ní fèsì Muhammadu àti Allahu wọn àwa náà máa gbé fún wọn ni. Continue. Ìwé tó wà ní constitution wọ́n ti ṣàlàyé rí pípé ìwé òfin kọ̀ lóríṣiríṣi nígbà tí ìfẹ́ sọ̀kọ̀ kọ́kọ́ àti ìfẹ́ àwọn ọkọ̀ yàtọ̀ wọ́n ní lọ́rọ̀ ìdáàbò. Mi ìfẹ́ waste time ó níbi kan tí mo fẹ́ lọ tá a dẹ̀ máa close but show yìí mo máa bá yín kọ̀ tiẹ̀ kéékèèké so that kò ní wà boring torí mo rí pé ó gùn máa bá yín kọ̀ ẹ máa gbọ́ fẹ́ bẹ̀rẹ̀ láti 41 gbẹ́nu dákẹ́ ẹ máa gbọ́ o. Òfin tí òyìnbó náà ń lò náà ní sọ ìwà ọ̀daràn ní lábẹ́ òfin yẹn tá a bá wá gbé lọ sí ti ṣẹ̀ríà. Ṣé ń gbọ́ ẹ máa gbọ́ o. Hold on mo fẹ́ kó rọra sọ ilé slowly ẹ máa gbọ́ o ibi yìí wà very very important ibi tí mo fẹ́ play fún yín sìn ó wà very 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 important. Mr. Ìgbiyanju tẹ́ bá ń wò mí ẹ ní láti gbọ́ bí yìí o ó wà very 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 important ẹ máa gbọ́. Ṣé ti gbọ́ ṣé gbọ́ àbẹ́ ẹ̀ gbọ́ ẹ jẹ́ n to play Alifufu
Sori statement to make yìí lásán. Statement to make yìí lásán. Ẹni tó ń bá fa, ẹni tó ń sọ̀rọ̀ yìí. Ọmọ America ni. Kò kí ń ṣe just resident of America lásán. Anybody tó bá dẹ̀ ti jẹ́ ọmọ America, tó ti jẹ́ citizen of America, àfi tí ò bá mọ right yẹ ní America yìí, lẹ máa fẹ́ ṣe rubbish, lẹ máa fẹ́ go scot free. Ṣé gbọ́ nǹkan tó sọ? Èmi á tún play o in case ẹni tí ò gbọ́ o. Mo ń bọ̀ o. Èmi mi ò take statement yẹ. I'm not taking it lightly. I am not going to take that particular statement lightly. Ẹ tún gbọ́. Ẹni tó bá ti ṣe kì í ṣe ṣẹ̀ríà nìkan. Ibi tí ṣẹ̀ríà ti yàtọ̀ ni pé punishment ti ṣẹ̀ríà ó wà more stringent ju punishment criminal law àti criminal code tí wọ́n lò ní north. Criminal code yẹn òfin olóyìnbó tí a lè lọ high court sí ni, tí a lè lọ magistrate court sí ni. Criminal act tàbí criminal code táwọn á lò ní south ń bí, èdè tí wọ́n lò ní magistrate court tí wọ́n lò ní high court ní. So nínú méjèèjì nínú criminal code àti penal code tá à ń sọ yìí tó jófin tòyìnbó táwọn èèyàn. Ẹ máa ṣáàlù sí, ó máa tó sọ́nsìn. Òfin ti òyìnbó tá à ń lò náà ni, so ìwà ọ̀daràn ni lábẹ́ òfin yẹn. Ẹ máa gbọ́ o. Lọ sí ti ṣẹ̀ríà. Ẹ gbọ́ o. Àwọn ìdílé bá sọ pé ẹ̀wọ̀n ọdún márùn-ún ẹ̀wọ̀n ọdún mẹ́wàá ẹgbẹ́ kan sọ ẹsẹ̀ wọ̀n ni ṣẹ̀ríà lè wá sọ pé wọ́n gbére. Ṣẹ̀ríà lè nìkan pa. Ṣé ti gbọ́ Alifufu? Ṣé ti gbọ́? Ṣùgbọ́n tá a bá wá sọ pé ǹjẹ́ ìwà ọ̀daràn ni àbí kì í ṣe ìwà ọ̀daràn ni. Ṣé ti gbọ́? Nínú gbogbo àwọn òfin tá a lò yìí àti tiwa o àti àyálò ìwà ọ̀daràn ni. Ṣé ti gbọ́? Ìwà ọ̀daràn ni so ṣẹ̀ríà lè ní pé kán ṣe kí ni kí wọ́n yá mú tu rẹ̀ kan pa. Ṣó ti yé yín báyẹn? Mr. Ìgbiyanju, this particular sin is for you. Don't take it lightly. Don't take it lightly. Ẹ sọ pé ẹ lọ sí Nàìjíríà láìpẹ́. Èmi ò ní ẹ má lọ o. Kẹ́ ẹ tó lọ Nàìjíríà, ẹ lọ sí ọ̀dọ̀ àwọn tá máa ń lọ, tá bá fẹ́ travel, táwọn citizen bá fẹ́ travel. Kẹ́ lọ síbẹ̀. Kẹ́ lọ report ara yín kẹ́ tó lọ. Tẹ́ bá dé tí lọ, tẹ́ bá lọ bẹ̀, kẹ́ dé sọ kẹ́ bóyá ẹ máa kọ́ ti ibi báyìí tó ti ṣe fídíò yìí, bóyá ẹ máa kọ́ ti ẹ lẹ̀ ni. Because as far as I'm concerned, this is a threat to life. Torí pé èèyàn jó Kùránì tó fi owó ààrẹ tó fi rà. Kẹ́ ẹ lọ sọ fún wọn bẹ́ẹ̀ wípé nǹkan tó sọ pé ẹ fẹ́ tẹ́ bóyá ó take it serious, bóyá kò take it serious o mọ but nǹkan báyìí ni ó ṣẹlẹ̀, nǹkan báyìí lẹ gbọ́. Kẹ́ ẹ lọ report fún wọn lẹ́ǹsìn. Tẹ́ bá dẹ̀ ti ń lọ, kẹ́ fún wọn ní itinerary yín. Kẹ́ fún wọn náà itinerary yín, ìgbà tẹ́ ń lọ, ìgbà tẹ́ máa padà wáyé, ìgbà tẹ́ fẹ́ lọ ńbẹ̀, ẹ fún wọn American bíbà, ẹ fún wọn. Wọ́n máa communicate pẹ̀lú àwọn èyí tó wà ní Nàìjíríà ní American embassy ní Nàìjíríà. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, ẹ má take kíní lightly o. Àwọn people yìí wọ́n ní ìwà burúkú o. Nǹkan tó máa ṣe yẹ ló ti rọra sọ fún yín directly. Ẹ rí pé ó máa ń sábà sọ tó bá wà lórí ètò ẹ̀. Ó máa sọ fún yín ní òun fún yín lórí ìjó nípa ọ̀rọ̀ TaniOlohun, òun fún yín ní kíní kan, òun ṣe kíní kan, ṣé wàá ṣẹlẹ̀ ń ṣe àbí ó ṣẹlẹ̀? Ṣé kò kí ń sọ? Ọ̀rọ̀ ìjó ló ti fún yín lélẹ́yìí o. Ó ní tó bá dẹ̀ jẹ́ ṣẹ̀dẹ̀ kan lè pa ìwà ọ̀daràn ni ó tún sọ. Ṣó ti yé yín? Èmi ò ní sọ jù bẹ́ẹ̀ lọ. Nǹkan tó gbé mi jáde ní alẹ́ yìí, Alifufu, òun ni wípé ó sọ̀rọ̀ sí àwọn irúnmọlẹ̀ wa, ó tún wá mẹ́nu kan eégún. Ìwà àti Chájàmbé lọ́ọ̀yà yẹn, ọmọ eléégún ni mí, tí ilé bàbá tèmi ló gùn mí ni mo fi jáde wá fún ẹ. Ṣó ti yẹ, èmi gan lè sú ẹ, mo lè sú ẹ wípé ò tiẹ̀ kí n ṣọmọ Yorùbá, ó wá fẹ́ máa sọ ìtàn Yorùbá, mo lè sú ẹ for that. Your origin is not from kóòtù òjìrè, so you don't have the rights at all. Tá bá sọ fún ẹ pé báyìí ni àwọn bàbá wa ṣe sọ pé bẹ́ẹ̀ lórí, bẹ́ẹ̀ ni, kì í ṣe ìtàn bàbá ńlá kú bàbá ẹ̀, ìtàn bàbá ńlá kú bàbá wa ni. Tó bá jẹ́ rọ́ ni fi lè fún wa, jẹ́ ká gbà bẹ́ẹ̀. Ìwọ kọ́ ló máa sọ fún wa bó ṣe rí. Ò tó bẹ́ẹ̀, ó kéré sí ẹ lẹ́nu, ó kéré jìnnà. So kó lọ gbé gbogbo ẹnu ẹ, kó lọ gbé sọ́hùn, kó yé mú ẹnu ba anything tó bá ní í ṣe pẹ̀lú àwọn òrìṣà wa, àwọn orúnmọlẹ̀. Tó bá dẹ̀ lóòní gbọ́, torí mo mọ̀ pé o lágídí. Bẹ́ẹ̀ ni. Mo mọ̀ pé o lágídí, mo máa tó end show yìí tí bá ti end ẹ̀ kí lọ play mi ìfẹ́ kó ẹ understand tó ráhùn tó ti gbọ́. Mo mọ̀ pé o lágídí. Tó o bá tún try ẹ̀,
èyí táwọn orúnmọlẹ̀ bá fẹ́ kí n sọ̀rọ̀ sí màá rìnà kó tó bá sọ fún mi pé mo máa ṣe ṣòde ni Elédùmarè ọba ń gbọ́ màá nírọ́ ni èmi ò prepare fún show kankan bí mo ṣe wà yìí mo ṣiṣẹ́ mọ́jú ni I was busy cooking, doing work on my computer and all that because mo mọ̀ pé mo ń lọ bí iṣẹ́ láàárọ̀ láti bá dẹ̀ ní pé kí n ti bá dé ni màá ṣe gbogbo kíní yẹn kò ní sí enough time so I was doing all that mo kàn ní pé okay kí n ti ẹ̀gbọ́n nǹkan tí máa yí ti ẹ̀ sọ because mo rí i pé ó gbé fóònù ẹ̀ tó ń play fídíò Mr. Ìgbiyanju so àṣé kì í ṣọ̀rọ̀ Mr. Ìgbiyanju nìkan ló wá sọ àṣé wá sọ̀rọ̀ tó wá sọ̀rọ̀ dé ọ̀rọ̀ àwọn irúnmọlẹ̀ wa so àwọn irúnmọlẹ̀ lọ tì mí pé kí n lọ gbọ́ ní alẹ́ yẹn tí mo gbọ́ báyìí níwájú Elédùmarè tá gbọ́dọ̀ pé jẹ́rìí rọ tí mo gbọ́ báyìí àní mo ti fẹ́ jáde mo ti sọ fún àwọn ará lẹ́gbà ẹ wo èmi mo fẹ́ ṣe show wọn níbo ló ti wá fẹ́ ṣe show lálẹ́ ìwé ètò yẹn ń ṣe mí mo kàn wọ́n pé má jẹ́ fi tèmi disturb àwọn ẹni ẹlẹ́yin mo yá rọra ṣe kí ni mo mú mọ́ra mo ní pé òkè tí bá dé láti ibi iṣẹ́ màá máa ṣe òun ni mo ṣe Alifufu mo mọ̀ pé ò ní gbọ́ o ṣùgbọ́n nísìnyí èébú màá máa wú ẹ lè wá màá rí dínkù ẹ àti màá rí dínkù ẹ gidi lọ́pọ̀lọpọ̀ ẹ̀ wá ṣe lónìí gbọ́ àwa náà nígbà fèsì ìsìlámù fèsì kéwú ẹ fèsì kùránì ẹ fèsì tírà ẹ àmọ́ pé ò mọ history Mali tí àwọn bàbá ńlá bàbá ẹ̀ ti wá mọ́ tó bá dẹ̀ fẹ́ lọ mọ́ òyìnbó ti sayé dèrò bóyá kó lọ sórí Google má mú ẹnu ẹ̀ tẹ́ má mú bá àwọn bàbá ńlá bàbá ti wá mọ́ òun ṣe ẹgbẹ́ ìyálà ìyá bàbá ńlá kú bàbá ẹ̀ òun ṣe ẹgbẹ́ wọn. ó sì sọ̀rọ̀ tó sọ o yẹ mo máa play ibi tó ti sọ wípé okay ó lè pé mo ti fast forward ẹ má worry máa ṣe short video lórí yẹ tó ti sọ wípé Muhammadu 144,000 no nọ́mbà kí ló ti sọ mo dẹ̀ kọ́ kíní yẹn lẹ̀ but pépà tí mo kọ́ sí mo ti jù nù mo rántí mo ní ọ́fíìsì mi rántí mo lọ́fíìsì tó ti sọ pé Muhammadu 100 kìíní ẹ má worry máa ṣe another short clip lórí yẹ láti fi prove nǹkan tí mo gbé sórí page mi láàárọ̀ yìí. Muhammadu is just 500 and something for 600 and something years ago ló kú 600 and something years ago ló kú ẹ wá máa parọ́ òṣìṣẹ́ máa gbé lámbà wèrè kiri 144,000 kí ló dé gbogbo àtọ́ bàbá mi alówó ńlé ẹ̀wọ̀ ẹ má jẹ́ kí n lọ ju báyìí lọ mo rí. This is OĽdùà TV Watch. Don't forget to subscribe, comment your opinion, like, comment and share so that other people can get access to what you enjoy on our channel. Thank you. We love you.